àníjàní kì í bá wọn lágbà kékeré ló ti ń bá wọn lọ sinimá olóyin rẹ̀ o Mr. JOSMART làkọlé rẹ̀ ń jẹ́ ó wà lọ́ọ̀yà òòyà ó wà lọ́fà òfà ó tún wá wà ní fọnáfọnṣu òfòná tán o síbẹ̀ ó mú ṣùdélé. Basira ọkọ mi dé. Àjàní mi mo pèpè ọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ tí ẹni ọkọ kò tún ṣiṣẹ́ mọ́ bí ọkọ mi ò sì balẹ̀ oúnjẹ ọkọ ọdún mọ́. Kí ló dé ń jayà? Gbogbo òròyìn ẹ̀ǹsàsì tá a sì ń rí jojúmọ́ ni wọ́n ń ṣàwòrán òkú fún wa. Àǹtí ẹ̀rọ tàwọn ẹ̀ǹsàsì àwọn tó bá lọ làwọn yẹn Ọlọ́run já ara burú ẹ̀ǹsàsì láyé. Àní o. Ó fẹ́ kẹ́ máa jayà. Ẹlẹ́dàá mi mọ̀mọ́ dúpẹ́ o pé wọn gbókù ọmọ ká mọ́lé ẹrù tábí àmì ìtúwò wọn ọ̀ṣọ́ ẹnu ọ̀nà mi mo dúpẹ́ ẹlẹ́dàá mi ò ṣe ẹlẹ́dàá mi ò ṣe. Mi kò dọ́dọ̀ wa èmi náà ti mí sí i. Orí wàrù mo tún dá mẹ́lẹ̀ látàárọ̀ ní ìpàdé bẹ̀rẹ̀ ní ìhòòrù tí kẹ́nẹ́kẹ́ ní ilé jẹun. Mo tún pépépé mo wọ́n fojú mo ti wò kẹ́ mo ti wọlé mo ti gárùn òun tó rí o nílò lóde kí ló tó dé. Àǹtí kí ló tẹ̀ mí yóò lè lẹ̀ kí ló ń jẹ àyín láyà gan. At least bẹ̀yì Zara èkó ló ti lọ school just 1 just 2 just 3 SS1 SS2 SS3 kí ló ń jẹ àyín láyà. Ìwọ náà gbogbo tó ọ̀kadà lẹ̀ just 1 just 2 just 3 sọ ọmọ owó lẹ́tì náà ṣé gbogbo owó wa gbọ́dọ̀ wọgbó nígbà tó ọmọ bàbá ẹ̀ ń sàṣì lọ́tà ń rí gbogbo ẹ̀ lọ́tún lọ́sì Ìsàrà ọ̀lọ́mọ kò lè kó mọ́ àmọ́ jẹ́ ojú ara wọn bí ọmọ mi kò mọ́. Ó dá mo ti gbọ́ kí mi ti máa padà sí kùmà kí n bá lè bá mọ́tò ń gáràjì. Ṣé ń bínú ni kó lè jí àjọ máa lọ. Àjàdí tí màá mo ti nífẹ̀ẹ́ Ìsàrà ò lè kó mọ́ lójú ọmọ bínú ó ti bínú ṣé mo ti yà sí ọ́nù ọkọ mi. Èsì mi náà mo bínú báwo. Ó ti ń bínú mo ṣe bọ́ òun ò lè lọ mo ṣe farapa mi fún bíi ijọ́ mẹ́ta mo ní mo ti dáná jẹ́nu ilé ìwọ wá nítorí ọkọ̀ ìwọ́n sáré lọ páàkì kò sí gbòde páàkì tó ní rí mọ́tò àmọ́ ọ̀lọ́ lónìí o ó lọ́jọ́ mẹ́ta ń bí. Ọjọ́ mélòó? Ọjọ́ mẹ́ta ọjọ́ méjì iyo mẹ́ta ó ṣe ọkọ sí Listen. Glory, glory, hallelujah. Close our eyes for prayer. Ojuabo, pray for us. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Amen. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín. Tẹ́ mú wa lọ látọjọ́ Friday tẹ́ dá wa padà sí dé ìwé ìlọ́jọ́ tòní. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Olúwa ẹ gbọ́ ẹ̀yìn wa. Ohun táwọn ọ̀gá wa bá ń kọ́ wa lénìí. Bá ti ń gbé tí ọ̀tún wa wọlé, Olúwa má jẹ́ ó gbà tòsí jáde. Ní orúkọ Jésù Kristi Olúwa. Àmín. Amen. Àmín lórúkọ Jésù hallelujah. Stand right. National anthem. 1, 2, 3, go. Arise, O God. My country, to be faithful, loyal, and honest, to serve Nigeria with all my strength, to defend our unity and our Amen. Breathe. Good morning, students. Good morning. Hello, students. Hello, sir. Ẹ kú
holiday òpin ọ̀sẹ̀ a dẹ̀ sì tún kú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ báyìí. Mr. Ojo. Present sir. Àwọn students rú díẹ̀. Wọ́n rù ẹgbẹ́ ṣe Yorùbá káfọ̀ náà sọ nítọ́sẹ̀lẹ̀ ní pé school management yẹn sọ fún wa pé láti Thursday pé ẹni tí ó bá ti san owó school fees yẹn àbí ẹgbẹ́ yìí lẹ gba lẹ́tà wá. Àwọn management náà send circular pé any student tí ò bá ti san school fees ká má yẹ kán wọ gate. So reason yẹn tí mo fi ní kí Mr. Ojo. ẹ wo Mrs. Abaye tí mo dákẹ́ jù ẹ kẹsàn-án lu ẹ̀dá láìdáa ni mo rò pé mi mọ kanlẹ̀ lẹ́yìn ẹgbẹ́ yìí lẹ gbàgbé wá. Ó ti tó. Kí n gbẹ́nu lọ no senior teacher. Àwọn ọmọ yòó ti wá kéré jù àwọn mélòó gẹ́lẹ́ lé. Wọ́n gbọ́ abatẹ 60 yes. Mr. Ay kílẹ̀ alpha. Actually, wọ́n ti lé ọ̀pọ̀lọpọ̀ àwọn students yẹn lọ torí school fees. But àwọn majority ṣì wà lẹ́nu gate. Àwọn tó wà lẹ́nu gate yẹn má jẹ́ kí wọ́n lọ, a lè approach wọn. Ṣé ti gbọ́? We are talking. Mo fẹ́ introduce teacher tuntun sí yín. Teacher yẹn máa kọ́ yín ní Yorùbá. Kí ni mo pè é? Yorùbá. Orúkọ wọn ni Mr. JOSMART Aremu. Bá mi fún wọn ní àtẹ́wọ́. Aisa, ẹ dàkún sí ọmọ Ilé-Ifẹ̀ ni wọ́n ní àbọ̀mọ̀ Ọ̀yọ́. Mr. Ojo. Kí ló dé? Ìgbà tí ẹ pè é ní JOSMART ni mo ṣe gbà ẹ tí sàjọba kọ Yorùbá o ọwọ́ jẹ́ Ilé-Ifẹ̀ tàbọ̀yọ̀ wọ́n mọ̀ lọ fi jẹ̀sà kàn mọ́ lédè o. Kí ló dé sọ́mọ́ mọ̀ yín ni? Èmi náà mọ̀ yín. Bí wọ́n ṣe wà yìí wọ́n gentle gan wọn kì í ṣe oníjàngbọ̀n but ẹ try láti ṣe dáadáa pẹ̀lú wọn tí wíwẹ̀ tẹ́ bá fi approach wọn ni wọ́n approach yín. Ọ̀yá ẹ bá wọn sọ̀rọ̀. Mo kí gbogbo yín o. Hello student. Hello sir. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan JOSMART lórúkọ tèmi èmi ni tíṣà yín tí wọ́n tíṣì yín ní Yorùbá language. Ẹ wá gbọ́ o ìmọ̀ bóyá àwọn tíṣà tí ń bẹ́ mi tẹ́lẹ̀ tí ń kọ Yorùbá tẹ́lẹ̀ gbàgọ̀jẹ̀ èmi ò gbàgọ̀jẹ̀ ń tèmi ẹnìkan nu yín kọ́ máa ń rúlù sí mi wèrè tó wọ́sọ lọ́pọ̀ àwọn wèrè tí ọ̀wọ́sọ tó nǹkan èmi ya wèrè jù mọ́ ń lù lọ bẹ́ẹ̀ ni ẹ máa ń rúlù ni orí jẹ́ burú ni. So smart. Ẹ sọ pé Ìjẹ̀bú lẹ ti lọ mú tíṣà wa. Ìjẹ̀bú kọ̀. Ìṣẹ̀kẹ́ ni. Oṣù ọba. Ẹ̀mí ọmọ ìgbọ́n ṣépè mẹ́ni. Ẹ wo ẹ má bínú ẹ rí i pé mo sọ fún yín lẹ́ẹ̀kan yìí pé tí ẹ bá ṣe dáadáa sí ó máa ṣe dáadáa sí i tẹ bá dẹ̀ ṣe ìdàkejì ó máa ṣe ẹ rí i pé nígbà tí yẹn ṣe ìdàkejì yẹn sì ó change ẹ fún. JOSMART ṣe gbọ́ ní báyìí a máa lọ sí yàrá kàwé wa iṣẹ́ bẹ̀rẹ̀ lónìí Monday. Hello. Ó mo àpàjàre. Omi kò máa dẹ́kọ̀ lára ọ̀la. Máa dẹ́kọ̀ lọ́la. Agbára Ọlọ́run. Sórí bọ̀dá àwọn ní èmi àtàntí wọn àjọpàdé lódò láàárọ̀ àná àwọn wá wí fún mi pé iléèwé tó dáa àwọn lábúrò tí ń lọ ọ̀gbìn àwọn náà ni wọ́n wá wá àti wá jọ sọ gbogbo ọ̀rọ̀ àti ṣètọ́pọ̀ nù lé wọ́n ròyìn bí iléèwé ń ṣe rí bí mo ṣe gbọ́ ròyìn rẹ̀ náà làwọn náà tó sọ ẹ̀gbọ́n rédíò ń kígbe rẹ̀ tí ń pariwo bẹ̀ pé skul ń dá o ó dá gan bẹ́ẹ̀ ni tẹlifíṣàn náà ń sọ àbí bó ni. bẹ́ẹ̀ ni ẹ kálẹ̀ sà what's the name? Ojú àbọ̀ ni. Ojú àbọ̀. What class are you? SS2. SS2. Ó ṣe ti wọn náà. skul wọn dá gan. Ó yẹ kẹ́yìn kankan fún ara yín ó yẹ kí ẹ ti máa gbórúkọ ilé ìwé wa bẹ́ẹ̀ mẹ́rin ó yẹ kí ẹ máa gbóhùn erin bẹ́ẹ̀ mọ̀sà ẹbẹ́ ń jiyàn lọ bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí ilé ìwé tiwa agbóúnjẹ fẹ́ gbé bẹ́ẹ̀ la gbà wo bọ̀. ẹ ń gbọ́ rẹ lóye tí mo pé bẹ́ẹ̀ lóye. ẹ tó báyìí tí wọn bá tẹ̀ wọ́n pé wọ́n gbà owó bọ̀ ó rà kẹsà òun nìkan wọ́n tún gba kúlà bọ̀. bẹ́ẹ̀ ni èèmọ̀ tó lẹ́nu wọn lọ́jọ́ kúlù. ẹ ṣe mú mo ní ẹ kọ́kọ́ lọ́wọ́ àpẹẹrẹ tí ó fò wá bẹ̀rẹ̀. ní kí ni ìrẹsẹ̀ mú láàárọ̀ ọ̀la yìí ni ìrẹsẹ̀ mú láàárọ̀ ọ̀la yìí ni ó ṣe o ilẹ̀ tó bá bọ́ bá yé mi lórí tí mò ń bọ̀ léèwé yín. àǹtí mi ẹ lè ṣó pé square ilé wa òkè báyìí.
ọlọ́wà òkè àwọn èèyàn náà sì tún sọ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ lọ dájú ní gbogbo agbègbè wa yìí. ṣé tó ṣe bí obìnrin? bí obìnrin ò mí. sọkùnrin kọ́ ni. lóní mọ́ dáyàn bẹ́ẹ̀ pé àwọn pé bí ààyè tí wọ́n bá gbàgbà wọn bá ń da kínní ń pọ̀ ní wọ́n fà bí iyùn ṣe lè rí ọ̀dọ́ ló ṣe àbí ṣé léèwé máa tún rọ ni. ẹ lẹ́wọ̀n bó ṣe rí kó sọ àlàmọ́ ọ̀rẹ́ ìwà ẹ̀jẹ̀ wà dọ̀rọ̀. báyìí mi Àjàdí ọkàn tèmi nìkan Àjàdí nǹkan olóko ẹ̀ sí àní ọba wa ṣe ń dìde ẹ̀ ọ̀pẹ lọ́la tá a lọ àná kó àbí sáà nìnáwó. àǹtí mi ẹ lè change ní wàá ṣe ẹni pé tí wọ́n ti lọ sóko lára rẹ̀ ilé wa ní láti bá mi lójú ọ̀nà wọn láti bẹ̀rẹ̀ fún ọkọ̀ wọn fún mi. ọkọ̀ wọn fún kó sí ọkọ̀ sí mo dúpẹ́ ẹ̀ ti ẹ̀ rí. àwọn wà ń tà. ó ti yóò ti padà rẹ fóònù náà bí alábìsẹ̀ fóònù ní títẹ̀. ẹ sì máa má bá yín. kí ni tẹ́lẹ̀ fẹ́ sọ because èmi busy mo dẹ́ nǹkan náà sì lọ́wọ́ ní class. pẹ̀lẹ́ serious student má jẹ́ kí n gbàgbé ẹgbọ́n ṣé bá sì mọ̀ wò ní lórí ọ̀rọ̀ Mr. JOSMART tó ń ṣe rádaràdà káàkiri inú ọgbà yìí torí ọ̀rọ̀ wọn ò fẹ́ yé mi mọ́. kò yá wa náà wà náà tiẹ̀ mọ̀ tó mú wọn gan tó máa ń kọ́yàn nínú kíláàsì báyìí kò tiẹ̀ ní yéèyàn àti ẹ̀mẹ́ni tó gbà wọ́n sí. àbí. kí ló fẹ́ rìn ṣé yìí ni solution táwa sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ṣé ẹ rí ọ̀rọ̀ Mr. JOSMART tẹ̀ sọ yìí oyún wèrè ni kọ̀nà mi ń kólówó ìtì ọ̀gẹ̀dẹ̀ ti ní ẹ̀wò kò sóń tà yàdá sí ẹni tí ọ̀tẹ̀ kàn ní àtẹ̀ntì ọ̀rẹ́ kù ṣé ẹ rí òkèèrè báyìí ni wọ́n ti mọ dúnàdúrà. ládàá tí Mr. JOSMART ṣe kí gbogbo onú skul yìí wọn ò jẹ gbèsè ara àwọn kọjá mọ́sáàsì dọ̀dọ̀ tèmi bí wọ́n bá dán wò wọ́n dán tán bẹ́ẹ̀ nítorí bísíkì yọba tẹ́ báyìí yóò ní wọ́n gbóòrò odò lọ́wọ́ ẹlẹ́. mo ti mọ̀ labalábá rẹ fẹ́ mọ̀ ṣe bí ẹyẹ àbí ṣé ìṣẹ́jú wa kọ́ ní jóni tí wọ́n fi dán kólẹ̀ nu kíláàsì tí wọ́n ń nà. èèyàn mọ̀ bí wọ́n mọ̀ ní bí mo bá ti tán pẹ̀lú wọn ara wọn pọ̀. oògùn wo ni wọ́n ní. labalábá rẹ fẹ́ mọ̀ ṣe bí ẹyẹ. kí lè ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀yin ọmọ òfò wọn wọ́n pàálù ká sí very stupid. ok o fẹ́ nà mí ẹ gbà kó nà mí wèrè wèrè wọn ló fi red biro kọ nóòtù fún mi nù yín. eré olóyin ni Mr. JOSMART eré aládùn Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART eré aládùn Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART gálẹ́wé ẹ̀yin làwọn á rí. Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART fẹ́ lọ síbi ìkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣé a lè dúró sọ̀rọ̀ báyìí. ọlọ́ọ̀rí inú mi náà nù o ńlọ́jà náà àbórí nǹkan wọn láwọn ti fẹ́ jáde ẹ̀yìn ọmọ mi ni mo mú wa o mo fẹ́ kọ́ mọ wá sílé ìwé yín bí mi torí gbogbo òròyìn ilé ìwé yín tí mò ń gbọ́ ọmọ ọmọ dùn mọ́ mi o bí wọ́n ṣe ń kígbe lórí rédíò ni wọ́n ń kígbe lórí tẹlifíṣàn bẹ́ẹ̀ làwọn èèyàn náà tó ń sọ nípa ilé ìwé yín pé bó ṣe dáa tó wọ́n náà dókítà lọ́ọ̀yà ni wọ́n ń jáde ń bí. iṣẹ́ Ọlọ́run ni ẹ ṣe gan. What's her name? Fèyísará. Fèyí ni o. Fèyísará what? Adédìran Fèyísará. Adédìran Fèyísará. Kíláàsì wo ló wà tẹ́lẹ̀? SS3 ni. SS3. Ó ti kàwé tán kó sì wà ẹ́kì lókù. Gẹ́gẹ́ bí advice mo lè fún yín ẹ̀yin náà sọ pé ẹ máa ń gbọ́ pẹ̀lú school wa àwọn ẹ̀yìn dẹ̀ tó máa ń sọ̀rọ̀ school wa dáadáa nítorí pé à ń fún wọn ní sound education but pẹ̀lú bó ṣe wà ní SS3 yìí tẹ́ bá ti di kọ́kọ́ gba ẹyọ kan yìí ti wọlé a máa dá padà sí SS2. SS2 bó o ọmọ tó ti fẹ́ ṣe wàhẹ́ẹ̀kì ó ti kàwé tán. What's wrong with you? ṣé o ní mánà ni. ẹ mọ̀ bí jíjọ ọdún kan tí ó fẹ́ dàbí pọ̀dàmbárù ló ka lára. mọ́mí tí ó bá ti ń ka lára bóyá kó padà síbi tó ti ń bọ̀. ọ̀gá léwé mọ́ bí ní ẹja. tó bá tiẹ̀ wà lọ́dọ̀ wa ń sìn tá a dá padà sí SS2 tí orí ẹ̀ bá wá ṣiṣẹ́ dáadáa a lè gbé padà sí SS3. ẹ wọ èèyàn náà dáa jù ìtẹ́ fẹ́ ṣe nǹkan lókè ẹ tètè ṣe ni o torí bẹ́ẹ̀ ṣe ń wò tó dúró education lójú òun. ẹdùkílẹ̀ pé. education ni o kọ̀ǹpútà sí lórí rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo. kọ̀ǹpútà lórí àbí mọ́mí torí ẹ̀ bá jẹ́ kọ̀ǹpútà ẹ má wọrí ẹ jẹ́ kó wà ní SS2 náà tó bá wá prove ara ẹ̀ fún wa ṣe ti ń gbọ́ mà á máa gbé padà sí SS3. SS3 ó dá mi lójú ó dá mi lójú. Ọlọ́run ṣe o. ẹ Mr. Ayọ̀ sáà wa JOSMART ẹ má bínú. ẹ mọ tó ṣẹlẹ̀ rẹ madam ni ló mọ ọmọ ẹ wá
wọ́n dẹ̀ fẹ́ kọ́ ọmọ yẹn máa wà ní school ọ̀dọ̀ wa níbí báyìí bẹ́ẹ̀ mo ti ṣiṣẹ́ púpọ̀ lórí wọn mo ti bá wọn sọ̀rọ̀ sóyè bet nǹkan yẹn kọ́ tí mo kọ́ sọ fún wọn ṣe ni pé SS2 la máa dá ọmọ yẹn padà sí torí pé SS3 ló wà níbi school tó ti wá sóyè now gbogbo necessary tó wá yẹ kẹ́ ṣe lórí wọn ẹ bá mi ṣe ti gbọ́. ẹ bọ̀ ọ̀gá ibi tẹ́ rán mi ni mò ń sáré lọ́sìn o. ẹ tí ì lọ. ibẹ̀ náà ni mò ń lọ tẹ́ fi sáré pè mí sí. máa lọ kíákíá. Okay sir. Mr. JOSMART. Yes sir. ẹ̀yin wà available. bẹ́ẹ̀ ẹ lè ṣe ń gbà yẹn dẹ̀. àwọn ni mọ́mì. Fèyí Sara. ṣe rí ọmọ yìí ó ti fẹ́ bọ́ sí SS2 báyìí gbogbo necessary tó bá yẹ kẹ́ ẹ ṣe pẹ̀lú ẹ interview ẹ wò báwo ló ṣe gùn sí tó bá gùn dáadáa ẹ fi lẹ̀ SS2 yẹn tó bá yẹ àmọ́ àmọ́ kọ́tà máa ṣe ẹ bèrè gbogbo àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀ ṣé ti gbọ́. Okay sir. Madam wọn àtẹ̀sí. ọ̀gá léwe ẹ tí sọ yẹ owó léwe tá a mọ̀ sàn. ṣe bí first time láwa yìí. bẹ́ẹ̀ni àìṣe wọlé náà ni ó sì ń pè ṣé yín ẹ jẹ́ kí mi máa lọ. ẹsẹ̀ ẹ mọ̀ pẹ́ ẹsẹ̀ ọ̀gá. Student. How many classroom are you coming from Lagos State before? Bọ́dù ọ̀yá mọ̀ dá wọn náà ọ̀yá mọ̀ dá wọn náà jẹ́ wọ́n mọ̀ pé ẹ̀kọ́ pọ̀ lọ. nǹkan tó ń sọ mi ò gbọ́ rẹ̀ yìí o. Fèyí Sara tí mo ti rí sọ pé kò sí kò sọ òyìnbó gidi òyìnbó tó ń sọ òyìnbó gidi ẹ̀ tó rọ̀ sọ. èmi lèmi sọ òyìnbó tí ó correct lẹ́nu rẹ. Do you want to stay in this school sir? Odidi tísà sùkúù ṣe máa lọ́wọ́ ojoojúmọ́. ẹ má bínú ẹ dákun ẹ má bínú. èmi mo lè dọ́ padà sí JS1. JS1 bu àtúwá ni. ọ̀gá títà ẹ má bínú wọ́n lẹ́sẹ̀ sírì wọ́n dẹ̀ padà tún. ọmọ ìwé ẹ gbọ́ bí ní tèbò. n tí bá wọn sọ fún principal ni wọ́n mọ̀ sí. ọ̀gá tísà ẹ dákun ẹ má bínú. ọmọ kan ọ̀sẹ̀ tó bá ń jó ni tí mo fi yà wèrè. yé ẹlẹ́dàá mi ò tí mo mọ gbàdé bí ẹjọ́ pé bóyá ọmọ mi wéèrè ojú kẹ rẹ ni wéèrè ẹ sánú mi. kò sí wàhálà ọ̀rọ̀ ẹnu yín tiẹ̀ dá àá wà kan sí sọ̀rọ̀ rẹ̀ àyà súnmọ́ mi ọ̀ jì mí náà. mo kí yín o mo kí yín lẹ́ẹ̀kan sí. mo jẹ́ ta ló mọ ìyàtọ̀ láàrin ẹ àti e. bẹ́ẹ̀ sọ bí wọ́n bá wọ́n mọ̀ èyí ń wá ní káwọn yòókù rí ọmọ bó má bó mọ̀ orí ẹ bàjẹ́ ọmọ àlè burúkú yọ ó sẹnu bí apẹlú ó mọ̀ àbí ó mọ̀ ẹ̀ka ìlà ọmọ rẹ bíi custard ní báyìí ohun tí a fẹ́ kọ́ lọ́jọ́ tòní. ibi ìlà yìí ni a yí parí sí kò gbọdọ̀ kọjá ẹ̀. ta ló lè sọ ìtumọ̀ ohun tí mo kọ ìfún yín? kò lè sí. ọpọlọ yín kú ju iṣu ìgbẹ́gbẹ́rẹ́ lọ. wéré níṣẹ́ Olúwa kí ni mo bẹ̀? pẹ̀lú nǹkan tẹ kọ̀ yìí sí ẹ̀yẹn lélẹ̀ ẹ̀yẹn wọn kì í fi ọmọ sí nídìí ẹ̀yẹn ọ̀tọ̀ tó túmọ̀ sí pé wẹ́rẹ́ ní ṣe Olúwa lẹ́kọ̀ọ́ kò ń ṣe wẹ́rẹ́ ní ṣe Olúwa sí. lẹ́nu ẹ̀ sọ́n máa kọ́ mi ó mọ̀ jù mí lọ jọ́kọ́ ọ̀dẹ ẹ̀mí mi mo lọ mọ́ ibi ọba wù mo lè gbé sí ọba wù mí kí n gbé méjèèjì kí n gbé bí kí n tiẹ̀ ìbá pè ní wẹ́rẹ́ ìbá pè ní wẹ́rẹ́ ọ̀kan olóṣì. kí n tó mọ sọ̀rọ̀ ní kíláàsì ìjọ mi kó tó dá sí ṣé mo tọ́ ni àmọ́ tọ́ yù sórí láyé orí ikú rẹ tó fi ṣáájú mi kú tí wọ́n bá tó wà ní kíláàsì yìí tó bá tó sọ̀rọ̀ gbàdúrà gbowó àgbàdo lọ́wọ́ rẹ ìfáàtì gan ní ìdí ìtìmọ̀ lónìí tí wọ́n sì gbé dàgbà fẹ́lẹ̀ sáwọn idiot. Bẹ́ẹ̀ kọ́ wa láti fi ti abidjan ti bẹ̀rẹ̀ tó parí. Sórí wọn tó béèrè ọlẹ́kọ̀ọ́ àwọn lẹ́kọ̀ọ́ tiẹ̀ a gbì abidi lórí gbì sórí àwọn igbì ilé ẹ̀yìn abidi parí só ti yọ báwọn ibikíbi náà ti béèrè lọ́wọ́ rẹ o a orí gbì ló ti parí. ara sà ẹ má tún bínú sà kò kí n ṣe ìgbì ló parí sí sà ẹ jẹ́ kí n kà fún yín kẹ́ gbọ́ sà a b d e e v g gbì
I, J, K, L, M, N, O, P, R, C, Š, T, U, W, Y. Ìyẹn gbọ́dọ̀ ló parí sísà. Orí ẹ̀ bàjẹ́. Ṣé mèrè ni ọ́? Ṣé mèrè ọmọ ni ọ́? Kí ni kọ́ sókè rẹ̀ tí mò ń wọ̀ yìí? Wọ́n ajá mi ti tẹ́ lọ. Ẹyẹ méje ní bẹ́ẹ̀ nù mi. Yájọ́ mi kò lùkù wọ̀. Idiot. Ó sì mọ fẹ́ẹ̀lì kíláàsì mi lágbára ọlọ́ni. Ó ní pàṣẹ. First born náà ọmọ owó jẹ́ mi. Ọmọ àlè burúkú. Sẹ́yìn náà máa bẹ yẹra kọ́ bí tiẹ̀. Ẹ máa bá kiri sátí gbọ́. Ẹ jẹ́ àánú kalẹ̀. Jẹ́ àánú náà wọ́. Jókòó. Ọjọ́ olùkù lóye. Ọ̀pọ̀ èlò gẹ̀ẹ́sì. Ọjọ́ sílẹ̀ ọmọ adìẹ dàgbà. Ọmọ ìkànnì lówó. Èmi bí wọ́n nà bí mo ní nà àpò mẹ́fà lèmi kóró díẹ̀ bọ̀. Òjò wọlé tó gbogbo ọmọ adìẹ ní kú pípípí. Ẹjọ́ òbí kan, babaláwo ló dá ń fá fún mi. Èmi ajáde ẹ̀ tagotago. Wàá mọ̀ jẹ́ mọ̀lú tẹ́yìn. Ẹ wo ayé ìyá yóò ní bàjẹ́. Ò ní rí ìgbésọ̀ ní gbèsè. kò ní búrìmù kó bá wọn jíjó yọ ọmọ aráyò nífẹ̀ẹ́ gbà fún mi. àṣẹ. ọlá rẹ̀ ló jẹ́ lùdùn ní ò bá sílùú àmọ́ bí ló bá ti rí. Ẹ sọ wá rí obì tó wé àánú lórí gbà o. Ọ̀pọ̀lọpọ̀ yẹn kí ọ̀lẹ́wà bẹ́ẹ̀ tí ó tún níwà mọ̀ Ọlọ́run ló fún gbogbo ẹ̀ ọ̀rẹ́ wa àmọ́ láhùn. Kò sí kíyàn láhùn wájú àwa tá a bá lọ́kànjú àbá yìí Ọlọ́run gbọ́ mo ti fẹ́ fi àkàtú ẹ̀kọ́ rẹ̀ wò nísìnyí ó tó jọ mẹ́ta yọmọ sáré yọmọ yọ pọ́rọ́pọ́rọ́ mo máa promise ẹ so tó bá kù sẹ́jú kan tí ń kù ní ńlá ọ ìtọ̀ o. tọ́ta ni o tọ́ta ni o tẹ́kùn sí mi lè. wọ́n ní tọ́lá tọ́ o. Tọ́lá tọ̀ o la ìlà ni débẹ̀ olùsí fc ló kún gbogbo sọ́ọ̀tì rẹ̀ pọ̀ jáde. wo èmi lórí tí wọ́n fi dá yín lára yá. Má ti ẹ̀kọ́ yan fún bóyá oríire òwú. ẹ gbìyànjú abẹ́ ní gbìyànjú. Ngbẹ́ ni gbèrè à ń gbà àwọn òsì ó gbèrè. ilé ẹlẹ́mu la gbé ṣeré. ilé ẹlẹ́mu la gbé ṣeré. Ibo lẹ́mu máa gbàgbé ilé ẹlẹ́mu la gbé ṣeré. Ilé ẹlẹ́mu la gbé ṣeré. Ibo lẹ́mu máa gbàgbé ilé ẹlẹ́mu la gbé ṣeré. fún oúnjẹ lè lé láàárọ̀ yìí olórí gbogbo ọkọ tó láti bí ogún ọdún ilé rẹ ló wá náà sí orí ẹ burú ni ó ṣeré ni tí ò sì fọ fún oúnjẹ lè kó tó kó ní láàárọ̀ yìí sọ fún oúnjẹ lẹ olórí ibú olùsímọ́ sàǹfààní. ṣé torí kò fún oúnjẹ lẹ ní o ṣe nà tó bá o sọ gbogbo sí fúlà lórí ẹ mọ òpó orí rẹ jáyọ̀nù eléèbí ẹ bó ló jẹ́ sí ọ. It is a dream. Irọ́ dream it's real bó ló ti jẹ́ sí ọ. Ìyàwó ilé. Ìgbà tètè rẹ ti rù bí etí àtórí mo ti mọ̀ pé o ti ní problem. O ti ní problem. kì í ṣe láyé orí ibú rẹ yé ìjọba rẹ dídé housemaid dídé housemaid yẹ. dídé. kí wọlé rẹ rè. abájọ. ẹwẹ tí wọlé ti kára wálé. Ọ̀daràn ọ̀kadà Fatiba. ètò ògbé iná ju ọ̀lọ́ ẹni àyà ní bí òkè gẹ́gẹ́ yìí ṣe àwọn òbí rẹ̀ ṣàgbọ̀sá. No of Tamilore. sẹ́rí nǹkan abájọ orí ní yòrò bíi káfọ́ ọ̀nà àzọ yìí ẹ wá ti ní orí. Tẹ̀lé. Àzìmọ̀ bọ́bọ̀ fẹ́ wọ́n fi Tamilore. ẹjọ́ tẹ̀lé wọ́n náà fọkùn sí lọ́rùn ọmọ ẹ̀wọ̀n lọ. Why come here? máa wọ́n lọ. ẹ sọ̀rọ̀ ọmọ wọn. Wọ́n wá bímọ o. ẹ bí ẹ ṣe ń ti wèrè lọ àbí ọkọ̀ tí ò kíkì àdéhùn sọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́ba gbádẹ́wò fẹ́ lómi báyìí wàhálà kò lè bọ́ mbẹ́ tí èmi sálẹ̀ bọ́ mbí èyí ẹ wò kìtì wèrè ńlọ wa bẹ́ẹ̀ sókè jàbàlì tóóró òpònú wọ́n bá lọ ọmọkẹ́ ọlọ́run lọ́mọkẹ́ àsìtárì tí ogun ẹ wò ẹ mọ̀jọ pa fàájì bá a la o àwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fàájì ni tiẹ̀ lọ́ba o yẹ̀dẹ̀ wa kìtì kálukú ọmọ ẹ wò ẹ bá ń sọ fún yẹn lẹ́mu ẹ pé mo ní kọ́ bá wẹ́ nìkan torí bí yìí o. ẹ bá wẹ́ nìkan torí bí yìí o. Gbogbo oúnjẹ fẹ́gbẹ́ tó tún kàwé mọ́. Gbogbo oúnjẹ fẹ́gbẹ́ tó tún kàwé mọ́. Ẹgbẹ́ wo nìkan torí bí yìí. Ẹ bá wẹ́ nìkan torí bí yìí o. Ẹ bá wẹ́ nìkan torí bí yìí. Gbogbo oúnjẹ fẹ́gbẹ́ tó tún kàwé mọ́. Gbogbo oúnjẹ fẹ́gbẹ́ tó tún kàwé mọ́. Ẹ bá wẹ́ nìkan torí bí yìí. Ẹ bá wẹ́ nìkan torí bí yìí.
fún ọ ni. kò ní ká fẹ́ yín náà kí ló dé tẹ̀sí pé lèmi láàárọ̀ Sunday orí yìí burú jọ́sọ́mọ̀tì ìwọ ni èmi ni. kí ló tó pa fàájì mọ́ náà. ṣé òwò ara nìkan kan o lè bá dà tó tiẹ̀ lè má bá jó mi báyìí mọ́ àfọ̀jọ́ burúkú yìí ọwọ́ ńlọ́mọ́yàwó mi. ojo I no play with my wife jọ́sọ́mọ̀tì èmi tí mo ti wà lórí mọ́sán. yẹlẹm wojú mi sọ pé jọ́sọ́mọ̀ lọkọ rẹ. ọkọ lè mi. wọ́n sùn ló gbó fún ọ ni. ara o. ọlọ́mọ ní jẹ́ òfòrí ibùsẹ̀ wọn láàárọ̀ Monday. ha ìwọ lọ́wọ́ o you need to go and sleep again lọ́sùn padà. jọ́sí ìjọ fẹ́rẹ̀ ìyàwó tèmi lẹ́fù sẹ́fù ọ̀fíìsà ibi tó ń kówó sí rè. kìlá ni tó ń gbẹ 7,000 lóṣù. èyí ló fi jú mi lọ 1,000 naira. èmi 1,000 lèmi fi jọ ọ́ làbí 1,500. 1,000 naira. ó ṣe wọ mi mo tún gba 750 owó àríyásí. ìlọni. bẹ́ẹ̀ni ìjọba ní fún mi àwọn àlọ́ fi ọmọ eléyìí. wo òjò sórí bí mo ṣe wà yìí èmi ẹ̀ fìyàwó mi bá yẹn ṣe o kódà tí wọ́n ní kí n mú kan nínú ẹ̀mí mi àbíyàwó mi ó pè mí kí n sọ ẹ̀mí mi nítorí ìyàwó mi. bẹ́ẹ̀ni I no dey play with my wife. ẹ̀gbọ́n ẹgbẹ́ o sọ wá nílé má fọkàn sí o àti delete ẹ̀mí rẹ̀ bó ṣe wọ ọmọ ìyàwó ẹgbẹ́ rẹ̀ tó ń wo yìí o. ìyàwó ẹgbẹ́ ni Mr. Latin ló fẹ́ fún wa. n bọ tẹ look my hand sọ fún mi pé ìyàwó ẹgbẹ́ ni ọ. wo JOSMART sọ wọn pé àwọn tó ń lè sàn pé kọ́sítọ́mọ̀ mi ni wọ́n sọ wọn pé tí n bá rówó tí n bá mú délé ní sẹ́ àjọgbọ́n ń bẹ̀ náà ni ó sì gbà ń bẹ̀ wọ́n làwọn kọ́sítọ́mọ̀ lára mi. èmi mà kò lè jẹ́ pé sẹ́tì ṣe ní jẹ. kiri dákun kò ní dá fún kọ́sítọ́mà. kò ní dá fún ọ. jọlọ la dá ẹlẹsẹ kan àbọ̀ yìí. èmi ní ìrọ̀jọ́ ìlọsọ rẹ̀ ìwà fi bí mo ṣe jẹ́ o. òní ni wà kẹsẹ̀ o. jọ́sí ọjọ́ òní ni kẹsẹ̀ yìí. Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART eré aládùn Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART eré aládùn Àǹtí, Mr. JOSMART mo ti ń lọ school. ó dàbọ̀. Sẹ́ẹ̀ni fún mi lówó school. owó school. sọmọ pé ní Wednesday tó bá di Monday ń fún ọ. Wọ́n ti ń béèrè owó iléèwé ní school. èmi náà mọ̀ bẹ́ẹ̀ pé wọn ò ti mọ ọ̀dọ̀ láàmú. Ẹ dákun. ọ̀dà bó o ṣe ń lọ yìí yọ ọ̀dọ̀ rẹ̀ nínú ọjà kó o rí pọ́ ọba ń gba owó àjọ mi lọ́wọ́ rẹ̀ tí ń tẹ̀lé jọ fún ọnu níjọ́ Monday tá a fi rówó kó lọ. kẹsẹ́ gbà tó bá ń ti iléèwé bọ́ o mí èsè lè ṣètò olè mọ́ bá ń sọ́ọ̀bù. iṣẹ́ ò rí bíi ti tẹ́lẹ̀ mọ́ gbogbo nǹkan ti dojú kejì. Mo ti gbọ́. dákun o ọmọ ìpè mi lè ṣèyàn bẹ́ẹ̀ dákun. kẹ́tọ́ ni. ebo tí mo wo oúnjẹ rẹ lórí tébù. Bẹ́ẹ̀ ni ẹ ti fún mi níyẹn. ó dàbọ̀. Ó dàbọ̀. ó wá ń bì iléèwé náà lọ. wọn kẹgbẹkẹgbẹ o àjù méjì lọ lọ́wọ́ ìyá wa dákun ò ní dààmú o wọn mẹni tó o ṣe o mo ní rìnkúrin o. ó sóríire lágbára Ọlọ́run tètè mọ́ lọ. ó dáa. Hello, student. Come. Yes, sir. Come back. Come back here. Shower, sir. All above. Come back. Ẹ kò díẹ̀ o. Tẹ́ wo bí bọ́tọ̀. Ẹ mọ̀ mí nínú ọgbà yìí. Èèyàn máa ń kíyàn ní tí wọ́n bá ti rí títà èèyàn. Just say good afternoon, sir. Good afternoon, sir. Ta ni wọ́n? Kí ló pẹ́? What's your name? Ishara. Ishara what? Adediran. Adediran. No wonder. Mo jẹ́ class teacher yín o. Mi ò kì í ṣe class teacher yín o tẹ́ bá ti kọjá. Just say good afternoon, sir. Èmi ló sì ní how are you? Fine, thank you. Ẹ lè mọ́ ti kàwé débi fine, thank you. Èmi ó sì bá yín fi kún. Sọ́ọ̀ mi ti yẹ. Sọ tó bá ti dìgbà míì tí wọ́n bá ti rẹ́ tó jù yẹn lọ. Ìyẹn máa ń kí ni. You can go. No. Ìwọ dúró. Káre. Káre. Mo rò pé ó ti yẹ kó o kọjá lọ. Ṣé kò sí tán fún bẹ́ẹ̀ ní class? Copy assignment pẹ̀lú ṣe ní class. Copy assignment. Mo ti wò pé àkókò ti lọ. Lọ́dọ̀ bá àtà bá jẹ́ bíi senior prefect teacher báyìí. Àwa gbọ́dọ̀ dúró tí gbogbo student. Ìjọba ló fún mi lọ́dà. Gbogbo student gbọ́dọ̀ ti lọ tán kémi ò tó lọ. Èmi àti storekeeper la gbọ́dọ̀ jọ close gate.
torí pé a lè lọ tọ́ba ní ìsìn kàn mọ́ mi ọmọ worship lẹ́yìn ìgbà tí school close ìdí inú tẹ́mi fi máa ń dúró òkàlẹ̀ sọmọ pé èèyàn lè gba lọ́kọ̀dé lọ́kọjà sọmọ bẹ́ẹ̀ lọ́kọ̀dé lọ́kọjà ọmọ sọ pé èèyàn lè kọ́ bákùbá tí ó sì bára rẹ̀ sókè. Very simple case ọ̀rọ̀ rò púpọ̀ sórí ìwé tó ń wò yẹn sọmọ pé bó ṣe wà ní JSS 1 yìí sọmọ pé o lè bára rẹ ní yunifásitì. Yes. lóòótọ́ sà. Yes tó gbé gbàǹtọ́ bá tó máa lajú báyìí ọkàn bára rẹ pọ̀ sí NYS ni. Yes upgrading la máa ń pè upgrading book kí mo gbé upgrading book òní tí ìwé máa upgrade. When I was in 1972 with Obasanjo in Ajayi Crowther University, èmi àti Obasanjo nígbà tá a fi wà ní school àti primary six ló ti gbà wá sí university. Obasanjo sì can't book very well. Ó kàwé gan ni, ó ka ìwé gan, ṣùgbọ́n ó fò ní, ó jump wá sí university ni. Ọmọ kékeré tó bá máa bá gbà jẹun tó ó ní láti mọ ọwọ́ wẹ̀ súnmọ́ ibi. Ẹ jẹ́ kí n wà báyìí sà. Èmi mò ń pè ẹ́ èmi fẹ́ help ẹ ní bó ṣe ń wo mi ilé títí ẹ o bó ṣe ń wo mo ní ẹ̀rí ọkàn gan mo máa ń bẹ̀rù Ọlọ́run gan sọ̀rọ̀ mi ti yẹ ni mo dẹ̀ fẹ́ fi kọ́ ẹ mo wá fẹ́ ràn ẹ́ lọ́wọ́ tó wù mí kó tètè kàwé ẹ tán kó tètè ẹni tó bá mọ̀ wé ló mọ̀ wé tó bá ti mọ̀ wé ó máa difficult fún ẹ láti mọ̀ wé sọ̀rọ̀ mi ti yẹ tó bá súnmọ́ mi èmi á tọ́jú ẹ sọ̀rọ̀ mi ti yẹ move closer to me. Ẹ jẹ́ wà báyìí sà. I said come here. Ọ̀gá ẹ ṣàjẹ́ ń dúró báyìí. Ẹ̀rù ń bà ẹ́ ni wọ́n bẹ́ẹ̀ mo ní kó súnmọ́ bí. Fẹ́ kí Mr. JOSMART bá mi. Ta ni ń jẹ́ JOSMART? Mr. JOSMART sà. Ṣé inú ọgbà náà ló wà? Bẹ́ẹ̀ni sà. JOSMART bọ́ọ̀yìn tó ga yẹn kò ṣe qualified teacher bó ṣe ń wo yẹn olóṣèlú gidi ni bàbá ẹ̀ òṣèlú ni wọ́n lo long leg ni wọ́n lò tó fi dípò orí teacher náà gbà yẹn torí ẹgbẹ́ tó ń ṣe gbà yẹn láyé táwọn ṣe ANPP ni òun ṣe ANTP gbà yẹn àwa kàn dìlífọ̀ ẹgbẹ́ yẹn ní bá ti cross to ANTAPANU láti bọ́sì bẹ́ẹ̀ nìyẹn ló ti yọ̀tọ̀ rẹ́gbẹ́ wọn ò wọlé gbà yẹn gbé alákòókò ni tó àmì ti yẹ kò ń ṣe teacher gidi kò qualified not a qualified teacher bó ṣe wà yẹn wọ́n lọ ra result fún ni even though ó wà fortunate ni tọ́rọ́dọ̀ yóò rí eré náà ti lọ ra result yẹn tó bá wọn result kan tí ò dáa mọ́ tó máa ń tà fáwọn oníwẹ̀wẹ̀ pa ibẹ̀ náà ti wà fortunate náà ti lọ ra result yẹn it's not a good qualified teacher are you with me. lẹ́yìn Ọlọ́run Jésù ló ká tànàbí bó ṣe ń wọnú ọgbà yìí lẹ́yìn tá a bá yọwọ́ gómìnà state yìí kúrò bẹ́ẹ̀ èmi tó ní next deputy sọ́mi ti yọ ti bá sọ lábẹ́gẹ́ ọmọ lẹ́yìn mi ni bó ṣe wà yẹn mo lè máàkì irun pé kìíní mo lè rọ́ǹgì ẹ̀ tí ṣubú ọkọ̀. Ìyá jẹ mí. What are you doing here? Mr. Joe? It's the death of Darren. Hey, I talk him. Yes, hey, I talk him. School teacher in my school class. Me? I talk so. In my school front. This is how you spoiling me for them. I'm not spoiling you. Are you spoiling already? You're spoiling already. You're totally spoiling. Yes. O fẹ́ báyà àwọn ọmọ ìjẹ́ nìyẹn. Mo fẹ́ báyà jẹ́. Of course. Ọmọ tí mo fún lesson after lesson. Sa àwọn náà wọ́n tó bá ṣe party work, ṣe party after party. Wọ́n máa fún lesson after lesson ni. Kí ni? Mo ṣe ń wọ èyí. Oya. Ọgbẹ́ náà. So oya, come and sit down here. Sit down ni mo kọ́ bá jókòó lẹ́kún nìyẹn. Ìyá ẹni wéré. Tó bá ti lọ resort yẹn ló lọ yẹ o. Tó bá ti lọ resort yẹn ló lọ yẹ o. O ti format yẹ. Let's bet it. Nígbà format question mark. Kí ló sọ fẹ́ yọ student wèrè? Kurugu. Are you calling me kurugu? Ma kurugu. You are omega. Wọ́n happy? Stupid. Bastard. Mo ń bá student sọ̀rọ̀. O de ní kó workout kó wájú mi. In my present. Yes. Mr. Ojo. Ní ọgbà yìí, a máa jọ mú nǹkan tó pọ̀ lẹ̀. A jọ mú kan lẹ̀. Bẹ́ẹ̀ ni mi gẹ́gẹ́ wá wà fún. Èmi máa sẹ́lẹ̀ lẹ́sẹ̀. Èmi máa sẹ́kọ̀ọ́ lókun lẹ́sẹ̀. Èmi máa tẹ̀lé bí àgbo. Ojo. Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART eré aládùn ni. JOSMART kí ló dé tó wá dá mi dúró síbí báyìí látẹ̀kọ́. ló jàre sórí inú kan lọ mi lẹ́rẹ́njọ́ mẹ́ta ni mo kàn ń pollute the year. ò bá dẹ̀ ti sọ fún mi kí n wọlé jókòó àbí kí n tiẹ̀ lọ kí n padà wá iṣẹ́ tó fi wá dá mi dúró síbí báyìí látẹ̀kọ́. ṣé o ti wá wá nǹkan lò. àwọn nǹkan ṣe sí. ok mo need help ẹ ni. mo sure pé màá wá sí school lọ́la and àwọn pupils mi mo ti ṣe test fún wọn but mo kàn fẹ́ kó bá mi collate àwọn ìwé wọn so tí n bá dé ní ọ̀túnla màá wá mọ the necessary things tí màá ṣe lórí ẹ̀. pé kí n bọ máàkì ìwé wọn àbí.
mi ní kó bá máàkì ẹ o bá mi gba àwọn ìwé wọn jọ ni mo sọ o. ó ti yé mi báwọn torí ibi tó rán mi dé ń jẹ jù bẹ́ẹ̀ lọ. JOSMART má jẹ jù bí tí mo rán ẹ lọ. ó ti gbọ́ o ṣe. wàhálà. ẹ ká sọ. àǹtí ẹ tún jalè ní bẹ́ẹ̀ ṣe tẹ́ ẹ tó yìí. èmi olè. tẹ́ ẹ tó máa gbowó lọ́wọ́ àbúrò mi. àǹtí mi. ké tó ni. kì í mọ̀ sí àwọn ni. àwọn ni lẹ́ẹ̀tọ́ ní nọ́mbà sábẹ́ okùn di báyìí ẹ ṣe wájú bọ́ ara olórí ibú ni yín ni ẹ wá ṣe wájú sọ́ọ́ ìbọn tàmórúwa tẹ́ ẹ jágbèrè mọ́ tilẹ̀ ẹ gbowó lọ́wọ́ àbúrò mi. ẹ wo yóò fi lé ẹ̀kan sáà tí ẹ̀ ń wí gbogbo ẹlúra wọn ní igbó tó wóró sí tẹ̀ ń wí lẹ́nu ní tẹ̀tẹ̀ yín ṣe para pòpòpò nínú lura wọn pòpò pàpà ẹ̀tẹ̀ yín dìde ogun sẹ́mi. ṣé ẹ rí pé àbúrò yín yẹ sí ọmọ gidi ni. ẹgbẹ́ ni olórí ibú yín sọ. kò sọ wọn pé mo máa ta tẹ́tẹ́ àbí. àbúrò tèmi ta tẹ́tẹ́ o tó ti yé yín ọmọ rẹ ní àsìkò lẹ́kọ̀ọ́lé. ṣé ọmọ lẹ́yìn bẹ́ẹ̀ náà mọ̀kàn tó lálùbáríkà ni. àwọn wo ni ẹsẹ alálùbáríkà làbúrò tèmi o kẹ ẹ wọlé kẹ ẹ bá kówó mi. ìjọba ti gbẹ́sẹ̀ lé owó tá à ń sọ yìí kò sì lè jáde mọ́. ìjọba olórí ibú wo ló gbẹ́sẹ̀ lé. ìfẹjọ́ yín sùn principal ẹ sí èrè mọ́ tilẹ̀ ní. ní sùúrù kíni. mo ní sùúrù kíni ń bá wa gẹjà ń sẹ́ńjì rẹ̀ mọ́ lọ́wọ́. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àmọ́ bẹ́ẹ̀ jọ ń jalè náà. bẹ́ẹ̀ ni owó tí mo ní kábúrò mi ọba ń gbà tí bá ti ń lọ iléèwé kó bá ń tọ́jú rẹ̀ káfílẹ̀ sanwó iléèwé rẹ̀ níjọ́ Monday ilẹ̀ yìí wá gbàlẹ́ wálẹ̀ gbẹ́sẹ̀ wèrè lé ẹ wá mọ tí ó ṣẹlẹ̀ lágbára Ọlọ́run èmi àti yín á ní nǹkan tá a mú un lẹ̀ ìfẹjọ́ yín sun principal ni so ti yé yín ẹ wá pàbúrò mi lábúrò òsì olórí ibú ni yín ẹ mọ tí ń ṣe fún yín. àwọn aláìníran lò sí. madam kí ló pè onídìí wíwọ. JOSMART jọ ṣé o lè explain drama tó ṣẹlẹ̀ ń bí báyìí fún mi nísinsìnyí. kò sáwó kan náà wo ẹwà o mo gbẹ́sẹ̀ lé owó ọmọ ni o. owó stúdẹ̀ǹtì mú ẹ lójú JOSMART jọ kí ni tiẹ̀ pẹ̀lú owó. owó tí mo bá nu báàgì rẹ̀ ó pọ̀ débi pé kódà ó ju sálárì mi lọ 7,500 naira. owó tí mo bá nu báàgì rẹ̀ kò ṣeé sọ. káàtẹ̀ wá sọ pé owó tó bá nínú báàgì ó pọ̀ kí ló dé tó gba owó yẹn kó lọ kó fún principal kó dẹ̀ report ọmọ yẹn officially. ṣé bọ́ọ̀lù àwọn ò pẹ́ ń bẹ̀ ni. principal nǹkan tó ń wọ̀n ọ fẹ́ràn owó jù mí lọ débi wípé èmi ò ṣe irú owó òṣèré dá méjì. principal ó lóun ó pín bẹ́ẹ̀. owó yẹn sọ owó téèyàn máa ń pín méjì bó ṣe wọ́n ní ìsìnbáyà ní oṣù mẹ́ta ń ná lọ́nu yàrá inú. JOSMART Naam. owó olówó owó púpì. ọ̀rọ̀ ẹ ti padà wá yé mi mímọ̀ pé ó ti mọ́lẹ̀ mọ́lẹ̀. iṣẹ́ tí mo wá rán ẹ mo yọ̀ǹda torí iṣẹ́ yẹn gan ẹ̀mí tèmi gan ò balẹ̀ torí by the time tí wàá bá sọ pé o jẹ́ iṣẹ́ yẹn tán àwọn ladies mi I'm sure pé tó bá fi di next month wọ́n á miss period wọn torí wàá ti jà wọ́n lólè ara. ó ṣe o má wulẹ̀ bá mi jẹ mọ́ṣọ́ ti gbọ́ ó ṣe o. yọ̀ǹda mi. JOSMART mo rẹ mọ̀lẹ́rẹ́ ko. orí nǹkan ló sì àwọn bí àwọn ẹgbẹ́ àwọn ọmọ student rẹ kọ́lá wa ń wà ìwọ gẹ́gẹ́ ní kọ́ gbọ́kọ̀ọ́lẹ̀ fún wa ká wakọ̀ ká mọ̀ pẹ̀lú oko bí abẹ́ ló kan ọgbọ́n péré lolúwa. kí ló dé gan-an èmi ò gbọ́dún o kí bẹ́ẹ̀ rẹ̀ ti bọ̀ bíyàwó lálọ́ ó padà lọ ni ó padà tẹ́. ìwé àlẹ́ ọ̀rẹ́ mi tó àti tẹ́ ó padà tẹ́ náà ni. ìwé àlẹ́ ìyàwó òfò gàrúgàrú gẹ́gẹ́ ó ti pọ̀ jù ṣé wọn ò sanwó lé ni. mo ti múra sí lo ti kọjá yìí. ẹ gbà mí o. ìyàwó lánàá. ẹ gbà mí o ẹ bá mi lẹ́yìn tí mo ti múra lọ́wọ́ ti sanwó. ẹ dàkún fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ yín ṣé ojú ètí ẹ̀yìn. ojú etí. ẹ̀yin méjèèjì ni lójú tẹ̀ mọ́ ti. ó ní. ọwọ́ adìlẹ́ mélòó tẹ̀ sí ń gbariwo àti ti parí ìjà òní ẹ̀yin ọ̀la ẹ̀yin ọ̀túnla ẹ̀yin kí ló dé. ẹ mọ̀ sí jẹ́jẹ́ mi lẹ́rọ̀ yìí ni mo jí mo sá sọ bíyàwó fò kanu bó ṣe dé mo bá rọ aṣọ mi. èmi náà nù. ìwọ pè mí ni. èmi náà nù. ó padà lọ́nà. ẹ sá tún fẹ́fẹ́ mi débi òṣìṣẹ́ tèmi. ó padà lọ́nà. lẹ́mi àti ẹ lẹ́mi àti ẹ wo nígbà tó ṣẹlẹ̀ nínú lẹ́yìn agbára mi ò ní gbé sínú lẹ́yìn kó o wo fíìmù lẹ́mi àti ẹ àjọ pọ̀ àjọ pọ̀ àjọ̀dọ̀ pọ̀ tí mò ń sanwó lé tí mò ń sanwó lé tí mò ń sanwó lé ó nìkan lónìí yìí o èmi àti àjọ kẹsẹ̀ bọ́ọ̀lù. ẹ kú dé o. èmi ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n nà àwọn mélòó. àwọn méjì
wọ́n dáwọ́ jọ náà. wọ́n ná mi bí àpá mi ìyá jẹ mí. wọ́n ná mi ìyá jẹ mí. Farabalẹ̀ pẹ̀lẹ́ ọ̀dà parí èwo ló tún ṣẹlẹ̀ o tí kì í ṣe. ìwà àtìyá mọ́dúdú ẹ dáwọ́ jọ náà ìyàwó mi. sí ọ̀nà lílọ lọ́lọ́ sọ pé mo ti ń kìlọ̀ fún látọjọ́ ìtìkẹ́tìkẹ́ nígbà tó fẹ́ gbalé ọ̀ sọ fún mi pọ̀ mọ̀ sí gbélé o sì dáwọ́ jọ o tún ná ìyàwó mi mo faramọ́ ètò ìwádìí àkóso ọ̀bàǹdì ìwúra o. nǹkan mọ̀ di yóò lọ òbúrú. ìyàwó mi ló tún wá kú tó tún fẹ́ mọ̀ náà ìwà àtàntí mọ́ dúdú ẹ lọ ní sórí ìwọ náà ọ padà lọ èmi kò fà èmi wọn lọ ní. wọ́n lọ ní ìyá jẹ mí. ìyàwó ní ẹlẹ́wà èmi náà ti mọ. sẹ́rínú lẹ́yìn. ìyàwó òsì. ètò ìbàdàn láti fúnra wọn o tó ti yé yín bá. ẹ báwo sí mọ́ ẹ tún sẹ́ tí ẹ jẹ́ pé mo ti fi tèmi kó bá ti yín báyìí. ṣé ẹ ṣá yàgò rè rọ mò ń bèrè ní o ṣé kìí ṣe pé ẹ yàgò rè orí burúkú ti yín ẹ fi lé mi kú nulẹ̀ ẹ dákun ṣé ẹ máa wálé mi ni àwọn òsì gbọ́tàn yín lánàá wí ó lẹ kú ilé akọ àkọ́kọ́ kò pè yín ẹ bọ́ bí ẹ̀kẹ́ jẹ bí méjì rẹ̀ bí ẹ̀kẹta náà lẹ́ tó wá yìí àbí ńgbọ̀kọ̀ yóò sí ilé orí burúkú rẹ̀ ń bá kiri. onírànú òsì mọ́lọ́mù pàṣẹ wọn bú wọn mú mọ́ọ̀ká ó dúdú bí nàná mú rè fúnra nù àrèjìgbò. ẹ wo tọrọ tí wọn lára yín o. ẹ ń kọ́ ọmọ ní iṣẹ́ nínú class wọ́n ń sùn. Mrs. Ake pẹ̀lú. Yes sir. ẹ jọ̀ọ́ ẹ má interrupt ṣe ti gbọ́. Yes sir. ẹyin ni JOSMART ń fẹ́. bẹ́ẹ̀ni mi lọ́nà ìjọba rẹ̀. jọ JOSMART kí ni sálárì ẹ ná. 7,500. 7,500. ṣé 7,500 ló fi ń tẹ̀kẹ́ ayín. ẹ ń mọ̀ dáwọn olóhùn oje ọlọ́ọ̀lọ́ làwọn mọ̀ ń jẹ àti tàwọn kọ́sítọ́mọ̀. kọ́sítọ́mà ó ti yé mi. ẹ wò ó ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ kan fún yín. Yes sir. JOSMART ń ṣèyàn dáadáa tí kì í bá ṣe pé mo ti mọ̀ nínú ìlú tẹ́lẹ̀tẹ́lẹ̀ qualification ẹ̀ kò gbé nǹkan kan 0 ni àtúwámọ̀ mọ̀ tún wò ká manage ẹ̀ ká fi sí pé kó máa kọ́ àwọn ọmọ ní Yorùbá language kò sí tí ò ṣe tán páàkì àwọn chalk tààrà sínú inú ọ́fíìsì JOSMART sì lọ kó ó sì lọ tà many things like that bẹ́ẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ bọ́ téèyàn bá wojú yìí téèyàn bá tiẹ̀ bínú tẹ́lẹ̀ èèyàn bá ìbínú yẹn èèyàn pamọ́sẹ́gbẹ́ kan so yẹ yín ẹ wò ẹ má jẹ́ kí n parọ́ fún yín 7,500 yẹn kò lè kárí yín ó yẹ bá ṣe pé ẹ bá jẹ́ èèyàn gidi tí àwọn irú yẹn ti wẹ́lò míì tí ó súnmọ́ tí ó tọ́jú wọn. JOSMART take time o fún ààrẹ o ẹ ṣe àwọn gbórúkọ bẹ́ẹ̀ o tí ẹ bá ṣe pé mo ń wo ti màdàmú ẹ lára máa ti pe àwọn student jáde sí wọ́n á fẹ́ lápá wọ́n á fẹ́ lẹ́sẹ̀ máa fún ẹ máa gbógi fún ẹ. èmi ta ni jọ́sọ̀ jẹ́ lálùdẹ ni. ẹ sá mọ bínú ẹ wò torí ọwọ́ alálẹ̀ ẹ mọ̀ jẹ́ kán ṣe léṣe. ṣé o pé ó gùn lálẹ́ àbí. ẹkùn lọkọ mi o. ẹ dẹ́bò mi wò ni madam tẹ́ ẹ bá dẹ́bò mi wò ẹ mọ̀ yìí pé ẹ rírí lọkọ yín. ẹ yá tattoo sí ìgbà yẹn. ìmọ̀ pẹ̀lú lọ́tọ̀ kan sẹ́rí gbà tó ń fẹ́ àwọn. JOSMART tí bá fẹ́ kàlá kan wàá kúlẹ̀ méjì. ẹ wo madam. lórí ti yín gọgọ báyìí ẹ màá wá gbà padà ṣe ti gbọ́ màá gbà padà. mo ti ní nọ́mbà títí ẹ lọ́wọ́ ní ìdẹ tún lè máa pe nọ́mbà ẹ lẹ́sẹ̀. ẹ̀yin tẹ́ wá wá gẹ́gẹ́ bí ìyàwó ẹ tó bá ti ṣẹ̀ nínú skul yìí à lè máa pè é 081 tírí méjì. ẹni a sọ̀rọ̀ fún ọba jọgbà o àwí ìfẹ́ àfọ̀gbà ṣe báwo ló ṣe pupa. ebi ló dé ẹ tí ì lọ bí tẹ́ ẹ lọ látàrí. mo sáré yanjú àwọn kankan nù lẹ́nu bó ṣe wá yanjú ẹ̀tàn ní ìsìnkú mo kí n sáré lọ. látọ̀rọ̀ tẹ̀sílẹ̀ ń jáde lọ ẹ tí kú ònà lé. ẹ ọ mọ̀ pé ogbìn ìrànlé kò tó ràn tà bí ọba ránlé ó lè mọ̀ rí tààràn ìṣẹ́ náà ni wọ́n de sọgbọ́ ètí wọ́n kàn sí fún mi pé owó tètè wọnú ilé ètò ìyanjú ọ̀sàrí jára mọ́ mọ́dé tán. oúnjẹ yìí náà ni. ẹjọ́ mi kọ́. baálé mi ẹ fẹ́ràn oúnjẹ o. bọ́ bá tí mo sọ kó oúnjẹ wọn kọ́ fún mi lọ́sibítù ni o kì í ṣẹjọ́ mi o tó ti yé ọ. wọ́n wà lára yín. ẹ sá mọ̀ pẹ́ lílọ lẹ́ ń lọ yẹ mọ̀ pẹ́ o. ẹ gbọ́n ẹ mọ̀ pẹ́ o àmọ̀ra wa baálé mi ẹ mọ̀ pẹ́ o. tọ́rọ jẹ tí mo dá lẹ́lẹ̀kọ̀ gbọ́dọ̀ tútù o. mọ̀kọ́ yìí sọ mọ̀kọ́ yìí sí ọ ẹ mọ̀ pẹ́ tó ń tẹnu mọ́ yìí ṣé ìfẹ́ mi náà ni àbí ìfẹ́ oúnjẹ. méjèèjì ni ẹ sá mọ̀ pẹ́ ẹ mọ̀ pẹ́. àmọ̀ra wa o
bí mo dijú báyìí mo ti rí gbogbo ọkàn rẹ mo ti mọ̀ pé gbogbo tí ń bẹ lọ́kàn rẹ báyìí bí kójú rẹ ọtẹ rìfáàsì ni irọ́ ló ti ń pa. Ọlọ́run ní ẹ̀fọ́ kọ wà ní. ń lọ bí tí mo ń lọ yín dènà. ọ̀dà ẹ wọ ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn sáà mọ̀ pẹ̀lẹ́ mi mọ́ oúnjẹ yóò gbọ́dọ̀ tutù ẹ mọ̀ pẹ́ o. oúnjẹ yín ò gbọ́dọ̀ tutù gbogbo ààrẹ mọ̀mọ́ ìwọ ló fún mi ìwọ náà lọ́ọ́ gbà ọ́ tẹnu bọ́ mi ó tún ti hàhín gbà kọ́ ló wọn sànú mi kọ́ ló mọ̀ ṣe rú ẹ̀ lálárúdà mi. ara tẹ wálé ayé wá sẹnu bá lè mi ẹ mọ̀. Mo sì ṣe pé. kí ni. ẹ jẹ́ ṣe pẹ̀lẹ́ bọ́ ní ìlọ ní ìsìnkálẹ̀. ibo lè gbó mi lọ. ẹ wọ́n jẹ́ bá yín gbé ẹ jẹ́ bá yín. iṣẹ́ ìgbọ̀nsẹ̀ náà fi hàn mí. Báyìí bí kí ló dé? Èmi ló dé tẹ́lẹ̀ mi sí lẹ́lẹ́ mi. Báyìí bí kí ló dé? Yes. Why they pass my road? This is Ojo Street. Are you taking permission to close my road? Ojo ewo. Yes. Ojo gidi lórí street ẹ̀yin kan sójo tiẹ̀. Kò sójo gidi láyé mi. Another Ojo is a counterfeit. I'm the holy Ojo. You are the counterfeit. Are you counterfeit? I'm counterfeit. And then you throw water to my body. Yes. Ẹ dákun ẹ má bínú. Má bẹ̀ mí. Doni. Tani bàbá ọkọ rẹ̀. This stupid ni wọ́n pè ní bàbá ọkọ rẹ̀. Bó ṣe ń wòye, tọ́ba ìpá ọmọ olórí búkú ẹ̀ ni. Bí mo ṣe dàbí Islam, ọ̀wà bẹ̀tún lọ́dà Islam lọ́sọ̀rọ̀ sí wèrè tí ó jù. Tó bá ni. Sábà bí tí ń lọ ní dàbí sí la. Ó lọ sí ni olódà ẹ̀ sàṣẹ. Sọ́dọ̀ kọ̀ rẹ̀ tó bá jáde báyìí tí o bá wọlé mọ́ èmi tí mo hàn bẹ̀rẹ̀. Yé pa ni. Bẹ́ẹ̀ kò sí wọ́n. Bálẹ̀ bẹ̀ bá gbẹ́ náà bá gbẹ́ kí o gbẹ́ bá gbẹ́. Tọ́wọ́ ni. Ayé rẹ̀ ní jẹun. Eré olóyin ni Mr. JOSMART. I love you now. Ó dẹ̀ á máa wò ó. Gbogbo tí ó rí lára mi yìí fi ṣara pákéjì ni. Mi dẹ̀ sáwọn ọkùnrin tó jẹ́ pé máa máa jẹ tọ̀hún. Pé máa padà máa dọ́ọ̀pù obìnrin kalẹ̀ at last ni. Mi ṣe ọkùnrin tó jẹ́ pé tó bá ti rí tó ń fẹ́ tán, ó máa máa fún mi kalẹ̀. Gbàgbé. Mi ṣe fàwọ̀rajà fi ṣara wò mí. Mo love ẹ gan náà. Ẹni sùúrù. Fi ṣara ò dẹ̀ jọ bára dúró náà. Mo nífẹ̀ẹ́ Ẹni jù. sùúrù. Bó ṣe pé mi ló fẹ́ ṣe ẹ̀rí mọ́ èmi ló ń bá mi. Fi ṣara mọ́ ní òsín bíbá ẹ̀. Fi ṣara. Tó bá sọ fún mi kó nífẹ̀ẹ́ mi ṣe ṣara. Má ju ẹ lò. Fi ṣara skosko. Fi ṣara skẹ̀skẹ̀. Ẹ kó gbádùn o. Bó ni? Ó wà lọ́ọ́yà ó yá. Ó wà lọ́ọ́fà ó fà. Ìfẹ́ ti ń dà kan nílẹ̀ sí i. Obìnrin yẹn wá dá mi lóhùn àbúrú àtàkó ìyàwó wa lélẹ̀ ìgbà ìtòrí ọlọ́. Síbẹ̀ ó mú ṣùdélé. Wàhálà ti kọ̀. Kárọ̀sì wá sùn démi gan-an lára lè fẹ́ mu. Ìyàwó mi. Èmi ni orin wọ́n díẹ̀. Àbí. Orin mo mi á. Ọ̀gbẹ́ fún wa kó lọ rí fún mi. Wá mi wá. Òkúta lélẹ̀ yà mí. Kí n tọ́jọ. Òkúta máa ń jẹ́ lè bá bẹ́ẹ̀ ni. Èmi ò mọ̀ bóyá gídá máa ń jẹ́ lè yà lájẹ. Èmi ó ti dàgbà o. Sórí ọ̀rọ̀ rí ò lè dùn mí. Nígbò ń jáde lọ láàárọ̀, èlò ló fi ilẹ̀. Sọ fowó lẹ̀ fún mi. Tí kò wáyé kí làákàyè rẹ sọ fún ọ pé ìwọ tó fowó lẹ̀ láàárọ̀ ò ní báǹkì kankan lẹ̀ lálẹ́. Ó wá lo bókúta. Wo ọ̀rọ̀ rẹ dàbí àlejò tó fòwò òru ni. Igi dání ọ̀jẹ̀. Ìyún tí igi bá sọ̀sì kúkú lóko. Igi jóná. Lálejò rí ò jẹ. Tẹ́mọ̀ jòkúta kọ́ mọ́ mu mi sí. Mọ́mọ́ waste mi. Ọkọ mọ̀ wọ́n ta. Mọ́mọ́ fi mi tàfàlà. Àwọn obìnrin mọ̀ ń wá mi tí wọ́n rọ́ sí ìsìnkú gbòòrò. Wo àtòkú àtàyè rẹ mo bù wọn kán mọ́ mu. Kí ni eléyìí ṣe òní mísì rẹ̀? Eléyìí tó máa ń gbà lálẹ́. Dáadáa fún wa àti gbòǹgìlágìlà tí ń dọ̀ láàmú tí ò jẹ́ kọ́pọ̀lọ́ rẹ pé ká yẹ yín. Sórí ọ̀rọ̀ rẹ ò lè dùn mí. Àṣẹ̀ṣẹ̀ yóò ń ọ̀rọ̀ rẹ tó dùn dúró sí. Bóòrùn rẹ bá kàtàrí tán kò sí bàbá ńlá fún bàbá ẹni tó dùn rẹ̀ wó. Mo mọ tí ì ṣe. Kò sí wàrà. Mo ní kó padà síbí. Ìtọ́sẹ̀ pamọ́ àbí ọ̀rọ̀ rẹ ti yé mi. Sórí èkúté ilé tó fún jẹ́lẹ̀ tí ń jasọ lọ̀rọ̀ rẹ tẹnu onílé ló fẹ́ gbọ́. Mo ti ń ṣe. Kódà inú tẹ̀dí bíbí gan-an mi kọ́ ní sùtì olórí bẹ́ẹ̀ lálẹ́. Mr. JOSMART eré aládùn. Mr. JOSMART eré olóyin ni. Mr. JOSMART eré aládùn. Mr. JOSMART eré olóyin ni. Mr. JOSMART
eré aládùn. ẹ fi sára. Mr. JOSMART. èmi ọba àlè burúkú ni ọ ó bá jọ́sí. ẹlẹ́sìn dàbọ̀ ẹ jẹ́ kó rí burúkú ló jẹ. èmi lọ bá rí bá wọn. orí ẹ bàjẹ́ ni. ìwọ ọmọ òsì burúkú ọmọ tó bàjẹ́ dáadáa yìí. ọ lẹ́kọ̀ọ́ kankan. ọgọ́ bàjẹ́. èmi ẹ mọ̀ wọ́n ọmọ jáde tí ọmọ òfurá dáadáa yìí ó sì fẹ́ẹ̀lì táàmù yìí. ẹ wọ́n ọmọ òsì ọmọ burúkú yìí ọmọ tí wọ́n bí dáadáa yìí. ìwọ ọmọ sọmọ. ṣé iṣẹ́ ìwà ìtajà ọ̀gá ilé ìwé kí ló dé. ọmọ burúkú lọmọ yìí ọmọ òbí rẹ kò sì dájú pọ̀ bí gidi gan ló bí. ẹ jẹ́ pé gbogbo ẹnu yín sọ̀rọ̀ tẹ́ bá wà gbọ́ ọmọ tẹ́ fi gbogbo ẹ̀ tẹ́ bá tó tún lóbi rẹ̀ ní ẹbẹ̀ lẹ́nu tó máa tó sọ ni. irú ọ̀rọ̀ kọ̀rọ̀ wo ilẹ̀ ń sọ lẹ́nu ẹ sì lanu gbàgà lágbárí yín padì pàgà ọmọkọ́mọ kò dájú pọ̀ òǹbí gidi ṣé nínú ilé rẹ tó ti sọ̀sọ́kùsọ mú wà nínú ilé gbogbo tẹ́ ìwé ni mò ń gbọ́ ẹ dákun nígbà tí ẹ pẹ gbogbo tíṣà kí ló bẹ́yìn tẹ́yìn dànù kí lè tẹ́ gbé kọ́ tíṣà iṣẹ́ tíṣà èso náà yín àwọn gbókùgbókù lọ yẹ yín kí lè wá wádìí iṣẹ́ tíṣà ẹ ọba ṣe jágíjágí olóṣì òpònú èèyàn sẹ́yìn onírú mi kọ́ ní ìrìn èsè èèyàn pípọ́ kan jágíjágí ẹ jẹ́ kọ́ rí ọ̀nà kan ló bá sẹ́yìn ìṣe. ẹ̀yà tí yín mo sì ń ṣe o tí yín mo ń ṣe o ọmọ yìí ni mo pàdé rẹ̀ tí wọ́n ń rún nínú kúrùn nìkan náà wọ́n sì ń rún kúrùn. ṣé aṣọ ni àbí rúnrún bò ó. ọ̀rọ̀ mi ò yé yín àní wọ́n ń fọ́ lẹ́nu gàgà wọ́n ń fọ́. èèyàn bukú wa nìyẹn fún tẹ́wé nígbà tẹ́yìn tí wọ́n ń fọ́ ọmọ tèmi lẹ́nu kí lẹ́yìn ń wò tẹ́yìn kò lè mú gbogbo ká fọ́ mú wọn lẹ́nu kí gbogbo ẹnu wọn bẹ́jẹ̀ kó dọ̀rọ̀ station kí n wá fowó gbà yín lẹ́ǹbẹ̀ kí mo pé tèmi lẹ̀ ṣe. tí mo sọ yé yín ọbẹ̀ kí n ṣe hàn yín kẹrin nísìn àní wọ́n mú ọmọ yín báyìí wọ́n máa ṣe báyìí. wọ́n ṣe kí ni ìtí wọ́n ṣe kí ni níbo wọ́n ti dẹ́rù yín owó. ètí wọ́n pè rọrùn gan mo fi hàn yín. ìdí ẹni pẹ̀lú ń gbọ́. mọ́mí má dán òjé ń parọ́ ọmọ mi ni o àtijọ́ tí mo ti wọ sùpọ̀n ló ti ń gbógun tì mí mọ nǹkan tí mo ṣe fún. ọ̀gá tíṣà ó ti wá yé mi ẹ mọ wá lọ. kí mi máa lọ àní ẹja pàápàá ká bọ́ mo wí. kí n ti yín láti bá wí. ẹ máa lọ ẹ dá yòókù dà mí. kò sí ọ̀nà ẹ bá ti ní ọkàn ọmọ. ẹ ti rí dání kò rírí ojú yín ti rí dání kò rírí ẹ máa lọ èmi ọ̀yẹ́jú ẹ. gbogbo ti ṣe rí orí dágídágí oṣù òpònú. Fèyí Sara láàrin èmi àti ẹ ṣebí tí sàṣẹwìn lórí. láàrin èmi àti ẹ ṣebí tí sàwìn ne ní ìyẹ̀wò ìyẹ̀wò tí n bá yẹ̀wò tí mo bá bá bẹ́ẹ̀ tí n bá yẹ̀wò tí. kàwé ìyẹn èwò tọ́bẹ̀ wọlé báyìí tọ́bẹ̀ wọlé báyìí tí mo fojú ẹ̀ ọ̀yà ọkàwé tọ́nu. ó tó wá wà nífọ̀nà fọ̀ṣù ọ̀fọ̀nà tán o síbẹ̀ òmù oṣù délé Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART eré aládùn Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART eré aládùn Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART eré aládùn. bí bá ṣe pé o ti ya wèrè olórí ibú kan máa rán ṣẹ́ pé kó o gbádùn mi jáde kọ̀ yẹ kó ọmọ pẹ̀lú tèmi kọ́ lóògùn. ṣé náà ti bàbá olówó to pay money ṣe pack your load comot ẹ ò jáde. bàbá ẹ kúrò lẹ ebi wèrè àìrọ ẹsẹ sùúrù ẹ̀yin kọ́ ẹ̀yin mo fi yín nu lé nìsín tó gbẹkù lé mo ní máa padà bọ̀ wọn á rí i pé olórí burúkú kan yóò ti fi fún olórí ibú yìí kó kó ẹrù tèmi jáde bí ọba orí bẹ̀rẹ̀ kò ní kó ẹrù mi níta láyé. èmi ló ń pè wéré o èmi lórí ibú ṣé bórí ẹ bá pa ó ti kọ́kọ́ lọ rí òkú ni. ebe náà wọn apárí máa ń gbani. àyè mọ̀ pé yín ni. èmi ni èmi ló ń pè wéré. kí ló wá sí. mo ní kó mú kẹ́rù jáde wàá sọ fún poli rẹ burú àtà lórí gbèrè tó sọ pé kó kẹ́rù jáde eyín èmi nù o lásọrí lórí kọ tó bá rí bẹ́ẹ̀ sọ bí mo ti máa sọ fún ọ tipẹ́tipẹ́ wípé ọjọ́ kan wọ́n lọ bàbá ogún ọdún ẹ̀ ti pé lónìí o lónìí fò pẹ̀lú ẹ̀ pàmbélé mo fún ní wákàtí mẹ́ta. pálọ̀bà mo fún ní wákàtí mẹ́ta àbí. ìtumọ̀ tó ilẹ̀ wákàtí kan ní àpò. wọ́n jà àrùfin jà fún lọ́jọ́ kan. let me spoil your head. Let me show you. See this boy. Ayo, like this. Your wife enter, come on, enter, come. They look your old breast by like this. Ma wo mu yawo bó ṣe tó. Ayo yawo mi. Olùdarí kan náà. Àló ni lọ lọ. Àrò. N gbélé tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n lọ lónìí. A fún ní ọjọ́ kan. Mo fún ọ lódì ọjọ́ kan. Lẹ́yìn ọjọ́ kan, tó bá kó ẹrú ẹkún bíbí. Àṣọ ẹrú ẹ náà. Bẹ́ẹ̀ yes. Baba, olówó, you no talk too much. Baba enter. Go follow me. See. Tó bá fẹ́ ṣe orí burúkú.
Come here. I thought, Basira, don't go below. Tí ẹ bá ṣe bọ̀ ọ̀yà gbòòrè, ó fọ kẹ́kọ̀ọ́ lórí bàtà, ó sì mọ pẹ́rù tèmi bọ́tà. Kí yóò gbádùn, bó ṣe lọ́tọ̀ mọ́ ológun. Lọ́tọ̀ mọ́ ológun. Ó ní ọ̀bẹ ogun. Ọ̀run bó ṣe rí, wọ́n dọ̀ láàmú o. You stop me for house. Ọ̀jà kéjàlẹ̀, ẹ bẹ́ẹ̀ ni ọ̀jà kéjàlẹ̀. Sir, mo fẹ́ submit assignment. Bí okòló ni ọ ni. Ṣé bí lójú máa wá submit assignment? Come on, get out job. Ẹ má bínú sir, mo mọ̀ pé mo pẹ́ bọ̀ ẹ má bínú. Gbogbo ẹgbẹ́ yìí submit assignment látàgùn méjìlá. What are you doing látẹ̀kan? Kí ló ń ṣe látẹ̀kan? Ẹ má bínú sir. Ọ̀dà àsìkò at least assignment submit kọ́ ẹ̀ máa lọ. Tó bá ti di ìkíní kan wá bá mi kíláàsì. Ẹ̀ẹ́dẹ̀jọ sọ. Àbúkù omi yọ ni. Abẹ́sọ̀ ẹ̀jẹ̀ tọ́ta. Ẹlẹ́nu bí àti ọ̀la. Ṣé bí iná máa ń ṣe bí jẹ́ classroom àbọ̀jẹ́ bí office table mi? Kí máa má sí kíní bí? Alákòóbá. Ó ní ọmọ ilẹ̀ ìṣídọ̀ ni. Ẹ̀tẹ̀ mi tàtàmẹ́ntì. Ó sẹ́nu bí abala àwò. Ẹ̀tẹ̀ mi tàtàmẹ́ntì. Mọ́tò mi tàtàmẹ́ntì. Gbogbo ẹgbẹ́ rẹ̀ ni ó lórí tọ̀ mi tàtàmẹ́ntì. Ọmọ dáadáa, wá sórí afa. Wọ́n náà ń bọ́ sà, wọ́n ṣe sẹ́mẹ́ǹtì. Olóhùn sàṣàmẹ́ntì. Àwa ló ń bọ̀. Kàlù wá sórí rẹ̀. Wá. Jẹ́ kí n bẹ wá change díẹ̀. O bá change lọ́wọ́ mi o. Ẹbílẹ̀sà. Don't worry, let's give you. Bọ̀ jẹ́ kí n fẹ́ ní nǹkan tó ju owó lọ. Mo fẹ́ kó mú nǹkan kan kó fi ṣe hobby ẹ̀. Are you understand me? So tó bá ti ń jí láàárọ̀, kó bá sọ pé education is the best legacy. What am I saying? Education is the best legacy. Education is the best legacy. Okay, sir. Okay. Education is best legacy. Okay, sir. Education is best legacy. Ọmọ dáadáa, wo ìṣòrí bí ayọ̀ ní ilé dùn. Nice boy. Fine. Mr. Ojo. Yes. What are you doing here? I'm waiting for somebody. You carry battery inside the motor. JOSMART. You are calling me chief. You're a chief. You're a chief. Tell me your battery. You carry battery inside the motor. In my presence. In my location box. Mr. JOSMART. Ṣé wọ́n rán sí mi ni? Mo rí ẹgbẹ́ fọ́ọ̀mù ní school yìí ni. Ṣé mo rí ẹgbẹ́ application sí school yìí ni? You must be very very careful. Ọlọ́run bá tẹ̀wọ̀n kí n sọ bá a kà. Nígbà tí mo kọ́ débi lẹ́ẹ̀kan tí mo wá bátìrì inú ọkọ̀ yìí mo ti ní nígbà tí mo padà dé báyìí yín bẹni tó gbé bátìrì. Bátìrì tó wà nù mọ́tò yìí. I know you are the one that carry her. Sẹ́yìn gbogbo olùkọ́ bá wíta ìwé ọlọ́run ìsọba àkà sọ́ba afẹ́fẹ́ wà ní òpòrí sọ́yà ọ̀fẹ́ sọpá ká ọ̀lọ́lọ́ àbúrò orúkọ ọlọ́run àkà ò ní làákà ìkẹ́kẹ́. Ọwọ́ bátìrì nísìnyí ṣé èmi jẹ́ ọjọ́ bátìrì ẹjọ́ bátìrì Nokia tí máa sa ẹgbẹ́ mi ló fi ní mọ̀ ọyọ bátìrì ọkọ̀ wọ́n kọ́ máa ń gẹ̀rẹ́ àjọ máa lọ sáà máa lọ máa pé ọtí máa sì tán. This is the accusation that will follow you for this school. Ó dà máa sáà máa lọ máa gbé ọtí bá ti tán máa lọ. Tó bá ti lọ ní kíni? A ní o máa lọ. JOSMART máa lọ. Àná ó jalè ó sọ pé kí n máa lọ. Ó jalè sẹ́ẹ̀. Lópin sọ fún mi pé reality ló ń sọ. I'm not telling you reality. Pé èmi jí bátìrì. Yes. Mr. JOSMART, why you behave like a stupid person like this? Ọ̀fẹ́ lè sọ pé mo jí bọ́ọ̀lù ọkọ̀. Tó bá yá gan tó bá rẹ̀ jí ni mọ̀, ó pé mo mú ẹ́jì ni mo fi sápò àyà. Come and check my pocket. Come and o tẹ̀ máa check pocket mi tó tọ̀. Ṣé o fẹ́ lè pèsè òbá ní ẹ́jì mọ́tò ìmọ̀? Wà á ní mo gbé ẹ́jì sápò. You are the carrier. Irú ránṣíìsì wo leléyìí? Bastard. Eléyìí kò sọ̀rọ̀ àwàdà rárá o. Principal máa gbọ́. Ọwọ́ àmọ̀ sọ lọ́dọ̀ principal. You are a thief. How better? Because I'm going to principal office now. Máa bẹ́ẹ̀ níbẹ̀. You ready to spoil my name? I will spoil your name before you spoil my name. Stupid bastard nonsense. Take him to ọmọ ẹni àbí kí n fọ́ mi. Tọ́mọ yẹn tiẹ̀ lè dé sí kóló gbẹ̀ bá mi bẹ̀. Ó máa dún ní mo jọ́ ọmọ gbé. Kò sí tí ó lè fi lọ yóò lè pẹ̀lú ní Clifford. Àkókò ìwé ẹ̀fáǹsì. Ṣé tẹ̀lé mi àbí dúró? Arákùnrin sọ̀rọ̀ ẹ̀gbọ́n nǹkan ṣe mí o nǹkan mọ̀ ṣe mí o ẹ dákun sógun láyé ni ẹ wo ọ̀dọ́ láńlọ́ọ̀dún mi ni o ojú kéèyàn máa jagun lọ ọ̀rẹ́ ti sún mi ojoojúmọ́ ni máa gbógun tì mí bẹ́ẹ̀ bá wa kọ́lé sọ pé kéèyàn máa fara ní tẹ́nàntì bàbá ń bá rí nítorí wá sí lọ́pọ̀ gbà báyìí tí n bá wà nílé báyìí ó lé mi o èmi ọ̀gbálẹ̀ ẹ dákun sóbìnrin mi ni ẹ bọ́ kìnìún mi. Bẹ́ẹ̀ni. ẹ tó wá le jù láàárọ̀ yìí nígbà mo jáde mo kàn bọ́ ẹ̀kú lé ní o nígbà mo fi wọlé padà ó ti kọ́ ẹrù mi jáde o. O tilẹ̀kùn ni. Mo tilẹ̀kùn bí mo ṣe fi háàrè bàbá ó sílẹ̀kùn ó kọ́ ẹrù jáde ó lóun ò fẹ́ mi mọ́ kí n máa lọ ní tí mo wá rí yín fún gan-an ni pé wọ́n júwò yín fún mi ni àwọn èèyàn ló júwò yín fún wọn lẹ́ lọ́pọ̀lọ́ ẹ̀sìn léèyàn ẹ dákun sẹ́ẹ̀ mọ́ lọ́yà
àwọn lọ́ọ̀yà tó dáńtọ́ tó ṣe dáadáa ni o àwọn tó dàrẹ́ tiẹ̀ wáyé bíi true talk ni wọ́n sọ àmọ́ sórí ọ̀rọ̀ yìí igbá tó fọ́ ni ó ṣe é so pọ̀ ìkòkò tó bá fọ́ nìkan òun ló ti dà páàdì sórí ọ̀rọ̀ tó bá wáyé ó ti di ṣíṣe ó kàn jẹ́ pé irú ẹ̀yìn yìí ẹ̀ mọ yìí wà ní mọ yìí wà ní àmì tíṣà tó ti kọ́ yes èmi ni mo ṣe ń kọ́ àwọn lọ́ọ̀yà tí wọ́n di lọ́ọ̀yà iṣẹ́ àwọn tíṣà náà sórí mo ṣe wà yìí nǹkan fẹ́ sọ tẹ́lẹ̀ ni lọ́ọ̀yà ni mo kọ́ rídì kí n tó padà ṣiṣẹ́ tíṣà wọ́n ní lọ́ọ̀yà sọ́nà mi ló jẹ́ padà tíṣà sórí kò sẹ́jọ́ tí ń lé dá mo ṣe wà yín bọ̀ dájọ́ tí ó sì dá tí ó sì tẹ́ ọ lọ́rùn. ẹ̀gbọ́n ẹ ṣe má ṣe àbúrúkọ ẹ̀ kì í ṣe lórí ọ̀fẹ́ ọ̀sánwó. olówó ni mo 1,500 wa. 1,500 wa pọ̀ ó pọ̀ ọ̀dà ìsàn ọ̀sán ọlọ́pẹ́ ìsàn 500 ẹ̀ kí ní 500 kún. tó bá yẹ pé 2,000 náà ni á sàn. ọ̀sán ẹ̀ sàn. kò sí ìyọnu. lẹ́yìn ẹ̀wà o. aago mélòó bẹ́ẹ̀ wá. aago mẹ́fà dà mẹ́fà àárọ̀. aago mẹ́fà ti pọ̀ jù ṣé o ní kí n má sùn tìyàwó mi ni. ẹ̀gbọ́n ó ní rí sí o sẹ́dágun mẹ́fà o rẹ́gírẹ́gì ẹ̀yin ni bàbá alálòdù mi máa ń ṣe a sì máa ń lọ ní ìjìgbò tí ó lọ rè gégi ń bẹ̀ ẹ̀yin tí mo fi ń fẹ́ jí wá nù. ń dè láago 12. sẹ́ẹ̀sì rò pé 12 wọn nìyẹn wọ́n tó bá ti rọrùn kò sí ọ̀nù. ẹ má pẹ́ ẹ o ti dáyé màá retí yín o owó yín. owó mi ní kọ́kọ́ gbà ká tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ o. ara bíi tí àwọn tẹ́lẹ̀ tí wọ́n ń wá náà nù. ara bíi tí wọ́n ń wá ọkọ mi. ìyàwó mi mo rò pé ó ti sọ ní. Josi. ìlò ẹgbẹ́ àkùnṣe tó sọ. ẹni àǹtí rẹ̀ òkú ẹni tí ní o. dákun níjó ló mú sẹ sísà tó mú papọ̀ mọ́ ti lọ́ọ̀yà tó wá ń sọ́ńdò fáwọn èèyàn kí ilé. ẹ̀rù mọ̀ ń ba èmi ẹ̀rù mọ̀ ń ba èmi ọ̀dà. ẹ wọ gbọ́ sórí àwọn nǹkan tẹ́mi ń ṣe tí mo fi ń jẹun rèé o àbúrò pé 7,500 tí mo ń gbà lóṣù ni mo fi ń bọ́ family mo fi ń bọ́wọ́ fúnra rẹ ni àwọn tí wọ́n máa ń dá sọ́rọ̀ ara wa sórí bí mo ṣe wà yìí jámọ́ oríṣiríṣi wọn láti sáà ń jẹ́ pọ̀ lágbára Ọlọ́run kí n sì ro kéèsì yìí àròyé sí i ibi tíṣà gangan ni mí tẹ́lẹ̀ àwa tíṣà náà la kọ́ àwọn tí wọ́n jẹ́ lọ́ọ̀yà nkankan àtún mẹ́nu kó ń bẹ̀. yóò sì sọ́ọ̀kì ẹ bí ẹlẹ́tíríkì yóò dùn ọ́ yóò sọ́práìsì ẹ ngbọ́n bá jí ọ sí gbàgán tó o délé láàárọ̀ ọjọ́ kejì tó ọ̀bẹ̀rù mi ń lé torí bọ́lọ́pàá báyìí wá gbé ọ wo bọ́n bá ìjọ ọmọ gbàgán báyìí òjò pẹlẹ́wù ẹ̀tù ẹ̀kọ́ ojú ọdẹ rẹ bá dá. you go leave me lọ́sàn o. ń dùn tí ọ. ó gbé gbogbo kíní lọ tọ́lọ́pàá fún mi ní tí mo mọ iye ẹ̀yà tí wọ́n jẹ́ kó tó bá sí lọ. All right, class. That will be all for today. And all of you should make sure you do your assignment. I hope you understand. Yes. If you fail to do your assignment, that will be minus 30 marks. And you know what that means. Once you miss 30 marks, you've already failed this paper. Bí wọ́n ṣe máa wo bí ẹni tó lówó ènìyàn o, ṣé nǹkan tí mo sọ yí ẹ? Yes, sir. Ìwọ tó o bá ṣe homework ẹ 30 mark ó ti jáde nínú test. Ṣé ẹ ti gbọ́? Ìwọ dẹ̀ mọ̀. Once you lose 30 marks from your test, you've already failed my English. And without this, you know you are not moving forward. I hope you understand. Yes, I hope you understand. Yes, ma'am. Kúnlé. Arábìnrin. Mr. Josmart. Ṣé táìmù ẹ̀ ò tí tó ni? Mr. Josmart, ẹ má bínú. Mi ò time. All right, students. I'll see you some other time. Bye. Sọ lẹ́nu ọgbà wẹ̀. Wọ́n sábẹ̀ gbọ́ tẹnu yẹn. Ẹ lẹ́ gbogbo ẹ̀yàn máa classroom mi. Bẹ́ẹ̀sà, ẹ tó kí wa káàkiri. Tó ń gbọ́ mi sá. Wọ́n fẹ́ lọ́tọ̀. Ìtọ̀ ògùn ẹ nígbà tí arábìnrin yẹn wà ní kíláàsì. Ìgbà tẹ́mi dé nítọ̀ wọ́n ń gbọ́n ọ. Lẹ́tí bí ẹ̀rì tó ń gbọ́. Ọmọ òsì ọmọ burúkú. Ní tí ò jẹ́ lálùbáríkà náà nù. Sà, mo fẹ́ gba lóṣù ní second class. Wọ́n ti kọ́. Àṣàmẹ́ntì ni. Jókòó! Sà, ẹ jẹ́ fún mi láyé sà. Kò
sí àyè fún ẹ ọ̀bọ̀dẹ̀ bọ́ọ̀lù sọ kankan sit down. ìjọ ti gbogbo ẹni tí ò tó mi òun kan yín lọ́wọ́ ń bẹ̀ yẹn látẹ̀kọ́ kò sẹ́ni ẹ̀ka tó dìde nínú yín. ìsàbà sọ̀rọ̀ ní ìsà sépè nísìn ẹ lè pe olú àrẹ pọ̀ àti mọ́ sépè jù. ẹ̀yin ọmọ òsì mọ̀mọ́ ẹ sọ kíláàsì dáwọ́ ló máa ń lọ. èyí kẹ́yìn nínú yín tó bá ẹ tó lè náwó kó ń fẹ́ jáde kó ń fẹ́ ṣe kankan. kò ní dà fún kí ni ẹni bá ti sọ̀rọ̀ láàrin yìí kò ní dà fún. kí ni ẹ tó rí ilé sí wa tí bá lórí ìwú ni yín lè sìn yẹn tó máa sọ kàn mí. ajá ohun tí mo fẹ́ kọ́ yín lónìí òun ni àmì ohùn. kí ni mo pè é? àmì ohùn. kí ni mo pè é? àmì ohùn. kí ni mo pè é? àmì ohùn. ẹ ò lẹ́nu àfi sọ̀rọ̀. àmì ohùn. yes. àmì ohùn tí a ní ó pé gbà. ẹ má bínú àmì ohùn lẹ́kùn sí ìgbà àmì ohùn ta ní mẹ́ta ni kò pé gbà. sídà ọmọ àlè burúkú ẹni kò wí ìbámu rí. don't tell me what I know. ó ní kí n correct yín. bẹ́ẹ̀ sọ ìwọ ló tíjà mi ni àbẹ́mi ni tíjà rẹ. èyí tí mo bá sọ fún yín òun ló right. stupid. àmì ohùn tí a ní ó pé gbàjáre. alákọ̀ọ́kọ́ a ní àmì àdán. ẹlẹ́ẹ̀kejì a ní àmì òbẹ̀. ẹlẹ́ẹ̀kẹta a ní àmì àṣà. àmì kílẹ̀ kò sí sá. kí ló tó fẹ́ sọ? kò sí kò tún jẹ́ òbúkọ́ tẹ̀ ń sọ yẹn àmì ohùn ta ní àmì òkè àmì ìsàlẹ̀ àti àmì àárín nìkan ta ní. kò ní fìtì ẹ̀ orí ẹ̀ bàjẹ́ ni. mo ní kí n correct yín. correct mi fún kíni jókòó. correct yín. ó sẹnu bí apẹlú ó dẹ̀ máa padà sí jẹ́ swan náà ní lágbára ọlọ́run ọba ó ní kó secondary school tó àfi bíbọ́ sọ̀rọ̀ idiot. ẹ má dá lóúnjẹ rẹ ẹ̀yin ẹ̀wọ̀n kan sí báyìí àmì tó wà ó pọ̀ gidi gan for example àmì olóńgbò ẹ máa ń ṣe ikọ́ yẹn máa pa ẹ́ o dẹ̀ ní jíǹde lórí burúkú àmì olóńgbò ìyẹn máa ń dún miau 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 ajá àmì ewúrẹ́ ìyẹn máa ń dún báyìí mẹ́ẹ̀ 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 ṣùgbọ́n àmì ajá ìyẹn máa ń dún gbọ́ 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 tó ti yẹ yí báyẹn so. Mr. JOSMART ilé ẹ̀kọ́ wò yé wa. kò yé yín bẹ́ẹ̀ kò sì ní yé yín náà. ẹ sà yóò bá lè kọ sà. ń gbọ́ kí ni mo kọ. yóò bá lù. bọ̀ sí náà kò sì ní dà fún yín. bẹ́ẹ̀ni ẹ̀yọ́ kò fún wọn ẹ̀rọ dáná mi sẹ̀sí. ẹranko tí ó jáde lẹ́ẹ̀kan tó kọ yín ní èdè Gẹ̀ẹ́sì òye yé yín àbí òye yín. òye wa. tèmi ni ò wá yé yín àbí. bẹ́ẹ̀ni. kò yé yín. bẹ́ẹ̀ni. JOSMART eré aládùn ni Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART eré aládùn Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART eré aládùn Mr. JOSMART eré olóyin ni lẹ́yìn yín kò sí títà mi mọ́ bíbélì tí màá yín báyìí ẹ fọkàn balẹ̀ ẹ̀yin ló kù tẹ́ wọ̀ mí àmì yóò sì dà fún ọ fẹ́ràn yín pọ̀. bá ti sà. ẹ mọ rárá. kújọ mẹ́ta. àríyìn ti pẹ́. ó tó jẹ́ mẹ́ta lóòótọ́ ìyá yìí ló dé jáde. bó wa ni ẹ̀kẹ́ yín lẹ bọ́ fún ẹ̀kẹ́ ni. ẹ̀kẹ́ mi. ẹ̀kẹ́ yìí jẹ́ bọ́ọ̀bù báyìí. ṣé olúwa ni. àná ni wàá jẹun kan. kí lè mú wa. ẹ bá ń ta bẹ́ẹ̀ sí mọ́mọ́ mẹ́ta. ọ̀rẹ́ àmọ́ bọ̀. ìwọ náà wá bí. wèrè náà máa tọ́ da bẹ́sẹ̀ wa ọmọ burúkú ni o ara àwọn student mi ní school ni o ọdún ọmọ ń gbọ́ láti ọba ní mo ra bẹ́ẹ̀dì àtàkà lójú
ọ̀nà kọ́ máa jáde lójú títì ẹranko ìwọ náà nẹ́bí ó ń jọ̀nà sí kí ọ̀dà sẹ́rí bọ́sẹ̀ wà àmọ́ ó jẹ́ tó àtìlẹ́. orí ọ̀gá tíṣà ìwọ ni mo gbádùn jù nínú gbogbo tíṣà tó bẹ́ ní sùkúrú yín. tó ṣe kọ́ mọ ní Yorùbá wa tó ń kọ́ wọn mo tún kò ṣe Yorùbá gan nù ó. àgàtú ló tún bá tẹ́bí wọn. ẹ kú jẹ́ kó. nígbà tí ọmọ tó sọ fún màmá pé màmá ọ̀gá sọ pé orí ó burú. inú mi ó dùn nígbà náà ó dùn púpọ̀ pé ó mọ Yorùbá dídí nù. owó tí yín dá iná gangan 100 naira péré náà lọ. èmi ò gbọ́dọ̀ lójú bá lọ bí mo ní lójú bá lọ ìyàwó mi ò bá fún ilé. ó ṣe kókó ó ṣe ní orí náà kí ìyàwó yóò ṣe mọ̀ sún ẹ̀ lójú ọmọ ayé tàbí lẹ́yìn náà yí padà lọ. àìsàn owó eléré abẹ́ ìwò nǹkan. èwo tó ni. ọmọge tó jókòó bí àtàwọn ọmọdé mẹ́tẹ̀ẹ̀ta ti jókòó láàrin. èmi ọmọ wọn rí o. ojú yìí wọ́n fi lọ bá yìí lẹ́sàn-án wò. ṣé mo ní kí wọ́n sọ fún kí àwọn ọmọ ṣé mo sọ fún mi. ṣóògùn kan ó wojú àbí. ẹ mọ̀ náà yín náà kò sí ẹni yóò ṣe bá dàgbà rẹ̀ yóò ṣe ṣe mo kí n jẹ́ fún àwọn ọ̀dọ́ pé ìwọ náà sọ fún kí ló ṣẹlẹ̀ gangan náà. ebi kí ló ṣe ní ìsinmi àyín gbọ́ mo fẹ́ fún wọn lówó ṣé mo ní sanwó oúnjẹ lóúnjẹ oúnjẹ àwọn èèyàn ni. ṣé wàá sanwó oúnjẹ ni àbí wàá rí. fún àbàbá yìí ló bẹ̀. iye olóúnjẹ ló ló jẹ iná. 500 naira. 500. ṣé wàá sanwó ni àbúfẹ́ kí n fi wéyàn tí mo jẹ́ rẹ̀. yìí ni ti yín bẹ̀ ṣẹ́fẹ́ pé sáàsì èmi kò sí èrè tí sáàmà ní mí. mo máa ń láìkì irú èèyàn ti ti yín báyìí. kálẹ̀ yìí sọ́lọ́pàá ni. èmi pé sọ́lọ́pàá ni. sọ́jà ni. iye olóúnjẹ ṣe mọ tó ṣẹlẹ̀ ẹ bóyá tó bá dé station wa tó bá san ju iye tó yẹ kó fún yín lọ àpọ̀gbọ́n gbà. ìgbà yóò kọ̀ gbọ́. no ẹ má bẹ̀ nìkan kan. no ṣe kò sówó lọ́wọ́ ẹ̀. owó là ó kún bí. ok fún wa. àti olówó lọ. Mr. Man next time gbogbo èèyàn tá a bá rí láwùjọ kọ́ la máa ń sọ̀rọ̀ sí so máa fẹ́ kó máa ṣú ẹnu ẹ láti sọ̀rọ̀. iye olóúnjẹ èló ló mi náà. 200 naira péré ni omi. ok ẹ jẹ́ kí n wá fún inú mọ́tò. ẹ̀yẹ lẹ́yìn. èmi tó jẹ́ pé èmi mọ ọlọ́mọ wọlé gbáyàn wọ́n wá ń gbá mi èmi tó wọ́n gbáyàn wọ́n wá ń gbá mi kò sí wàhálà o gbogbo eléyìí nínú rẹ̀ jọ nínú ìnáwó mi tán bí. ó wà lọ́ọ̀yà òòyà. èyí Sara sórí ọ̀rọ̀ tí ń bẹ nínú mi tí n bá sọ jáde fún o inú mi ò lè dùn sórí bí wà táwọn ẹlẹgbẹ́ rẹ bẹ́ẹ̀ ṣe máa fi mí sí ẹ̀yẹ nínú skul tẹ́ ẹ máa fi mí pa ìwọ́n dùn mí sórí jẹ́ kí n sọ kẹ́lẹ́ kan fún ọ bá fojú yóò bá rí ìnáwó gbogbo ayé yóò sáré ìnáwó nínú ara rẹ sórí èmi náà máa pè wọ́n mọ̀ kankan wọn àjọ náà àti èèyàn ṣùgbọ́n ìfẹ́ kó máa jára kì mí mọ́ wọn náà mọ̀ pé bàbá wa pé ní owó bàbá bá àgbàjá ọgbọ̀n níbi tó yẹ wọ ara ẹ̀ náà ni sórí látòlè lọ tí mo tọrọ lọ́wọ́ rẹ ni wípé máa lọ lọ rẹ kébí náà máa lọ lọ mi wọ́n dẹ́sẹ̀ àwọn ilé ìlú sọ́kó yọ èmi náà ní tọ́ ọmọ tó ti yọ bá ń dàkún ọ̀pẹ́ torí kọ́ náà. Mr. Josmart. Mr. Josmart. Ọ̀ndà. Èmi sì gbọ́ nǹkan tẹ́ wí o mo dẹ̀ sì gbọ́ nǹkan tẹ́ sọ àmọ́ ní ọjọ́ tí ẹ bá tún ṣe èpè fún mi tàbí tẹ́ tún sùn òyìnbó tí ò ní mílẹ̀ nínú sùkúl mi
lọ́jọ́ yẹn màá yé èyàn ju bọ̀ yẹn tẹ́lẹ̀ lọ ìṣe bó ṣe fi tẹ́lẹ̀ kékeré ni o ṣùgbọ́n tẹ́ bá sọ̀rọ̀ sí mi ọjọ́ yẹn lè máa mọ̀ pé fèyí ṣáà gan ni orúkọ mi tó gbogbo tẹ́ ń kọ́ àwọn yẹn kó lè ẹ̀kú wọn lọ́jọ́ iwájú tá bá tún kọ́ rẹ̀ sí yẹn máa ṣe pé ìlẹ̀ mọ gbogbo nǹkan jù ọjọ́ tẹ́ bá tún dé kàkà ní mi tẹ́ bá tún kà sí mi ọkọ máa ṣe fún ayé bẹ́ẹ̀. ó takú mi ó takú mi. ìwé ìjẹ́ sí pọ̀nà ọgbà yìí kí ló ń pa lẹ́rìn. ó dákú orí kóòsù mi. kí ló ń pa lẹ́rìn. kò sì ní dá fún rárá sá kò sì ní dá fún wọn náà olórí burúkú náà ní ọjọ́ lálùbáríkà ọ̀pọ̀ yìí ń pò yìí kíláàsì kan náà bí ẹ̀mẹ́fà wírí ọjà ọmọ ẹ̀jẹ̀ yẹ mi. ṣé wèrè tiẹ̀. Hello? Good morning. Yeah. Èmi náà ni Aderibe Johnson. Oh, hello. Ẹ káàárọ̀ sir. Yes sir. Okay. Seminar. All right sir. For teachers? No problem sir. No problem sir. All right sir. Thank you sir. Yeah. Atoke kan láti pè yín yẹn sir. Yeah. Atoke ni. Hope no problem. Not at all. Láti ọ̀dọ̀ LI ni, and I have to put a call across to Mr. Ibrahim. A ní program pẹ̀lú LI ni. Hello? Yes. Ẹ káàárọ̀. A máa ní message ni from local inspector of education. Wọ́n ní pé then there is going to be in-service training for our teachers wa. Yeah, seminar. Yes sir. And wọ́n ní kí each school co-present candidate méjì, I mean, ẹni láti prepare teachers méjì. Yeah. No problem. All right. Kẹ́ ẹ sọ fún àwọn teachers so that they prepare wọn. All right. Okay. Teachers. Ẹ dẹ̀ mọ̀ pé LI dẹ̀ ní tí ó nǹkan máa bí wọn tí ojú kékeré lọ́wọ́ àìdí máa bí wọn. Wàhálà ẹ̀ ti jù. Wàhálà ẹ̀ ti jù. Next week Monday man, pàtó 4 days more. 4 days. On the 8th, next week Monday. Ó ti wá jẹ́ impromptu jù. Àwọn náà sáwọn àti ní schedule tiwa máa ti plans wa lọ́jọ́. But despite that, I think I try every way àwọn teachers dem are present. Kẹ́ jẹ́ olúwa lórí, I mean, teachers of good repute. Iṣẹ́ mọ̀ wọ̀ I trust you. All right, sir. God bless you. Okay. All right, sir. Ẹ bá mi kí madam. Okay. Láti bí bàbá nígbà àwọn ẹni bá ti lọ sọ pé kí n fi epo ra ọwọ́ n ò gbìyànjú bóyá epo pupa ni bóyá epo funfun ni. ọ̀sà ológun ṣe ní ọ̀sà o lọ́tà pé kí n ṣe ní ọ̀sà o. bàbá o ló sì máa jì rárá. O ti dé ǹjẹ́ gbogbo tí mo ní o mú wa ló ti mú wa. náà ló jẹ́ kí n wá. ló jẹ́ wá. epo pupa náà ní tiẹ̀ jẹ́ kò lè jẹ́ epo pupa epo funfun ni ọ̀jẹ̀ tó yàn ní epo ní epo ró náà ṣé epo kẹrosínì lè poró náà ni tó kéjì tó nítorí kẹ́ẹ̀bà lájẹ
ọlọ́mọ jẹ́ fọwọ́ ara mi ṣe ra mi kí n padà ń gbà mí ìrìn jìnnà kí n lọ rí ibi. kékeré ló ti ń bá wọn lọ sinimá olóyin rẹ̀ o. gbogbo ẹ mo ti ṣe létò. ẹjọ ọmọkùnrin ní kí ló kókó ẹ rí. òjò ló kọ rẹ. òjò olúkúlóye. ní ń dọ̀ láàmú bẹ́ẹ̀ ni. tí mo ní wọn fún ẹ. ìbọn ọmọlé ẹ dáadáa. ẹnu ọ̀nà ẹ lọ́ọ́ dà sí. sọ́ba ìtẹ́ ikú ni kì í ṣàrùn. ikú ni kì í ṣàrùn. mo sì lékun sí ọ wọ́n sì léjò sí mi. jó àbí. ẹ jẹ́ fi àbílẹ̀ jẹ bàbá ẹ fàbílẹ̀ sọ yẹ kí wọ́n mọ sọ̀rọ̀ sí mi. bó ti gbọ́ abẹ́ ní ìsìnjẹ́ ọ̀tọ̀ kún ìṣẹ́jú wọ́n sọ pé kí wọ́n nà ẹ́ lẹ́fẹ̀ẹ́ mi kí tí wọ́n bá nà ẹ́ lẹ́ tí wọ́n dẹ́ pé òjò ni tẹ́ bàbá dẹ́ pé Olúkúlóyè kí mo sì sọ. ibi tí ṣe ní aláfààní wọ̀ wáyé ilẹ̀ aláfààní gbé tí wọ́n ṣe ní aláfààní sọ́wọ́n ní bàbá ṣe jẹ́ sí mi. bàbá ti pé mo wá gba àgbèjẹ̀dí lọ́dọ̀ mi. ọ̀fọ̀tọ̀ ni. ìdákọ́lẹ̀ ni. kò ti yé mi báwọn kí ló yọ. àbò rò pé ńgbà tí bàbá ti ṣe àbí kò ti yé mi pé ẹjọ́ mi ló wọ́n hàn yín àbí. bàbá ṣe àbí àtẹ́sẹ̀ hi bàbá jẹ́ wa jẹ́ sport doctor tí bá pé wò ní làkà ṣe àbí kọ́kọ́ tẹ àbúkọ́ bàbá rẹ ní jà. iná dábàá dáadé gúnugún ẹyẹ mìíràn náà fi sùn Àlàbí ìwọ lè pa mí kí ó rí tó iná wọn. tó fẹ́ pẹ̀lẹ́ ní tí mo ní o lò bí mo ṣe ní o lò ó. bàbá ẹ dẹ́kun ìtẹ́ ẹni kó lóhun tábà lò fún ẹ tí ẹni kó lò fún bó ni ó ṣe. ikú ni kì í ṣàrùn. kọ́ pa ní. ẹ bọ̀ fún mákìlì. má tàbó ṣe gbá wọn. ẹ jẹ́ gbà. ẹ̀tọ́ gbà kẹ́sẹ̀ tó bọ́ lọ gbà o. kíkà tẹ̀lé ẹ bá wo baba sẹ́ni n tó tẹ̀ délẹ̀ yìí ẹ ti ẹsẹ̀ kankan mọ́ ẹ bá kó wo. ẹ bá kó wo mi. owó kíni. ẹ bá kó wo mi tẹ́ bá fẹ́ wà lá. ẹ̀lẹ́tọ́ bá wọnú ẹ̀ kó o tún jáde mọ́. ṣé bí mo ti fún ọ́nṣẹ́ rẹ ọ̀rọ̀ ṣé bí mo ṣe ní o ṣe. ilẹ̀ sáàdì náà fàáyẹ lẹ́tún sáàdì náà fàáyẹ. kẹ́ni kò sàtúkù lẹ́yìn lẹ fún ntẹ̀ wá bá mi fún ni wọn ò mọ nǹkan mi ṣe ntẹ̀ wá bá mi fún ni. ẹ wo ẹ pa tẹ bá pa tẹ̀mí náà wà tọ̀pa. pátá ni ọgbọ́n yìí lórí kí n kú wọ́n ló kú lónìí. èmi àgbàkú rẹ kú èmi èsì ni máa gbàkú ọlọ́tí kù èmi ò lè gbàkú rẹ kú ọ̀ dàkú tiẹ̀ ni bàbá kọ̀ọ̀la bó ṣe ń wo mi mọ̀ ṣẹ̀ṣẹ̀ dé ni ojú ìkan mi o ń pẹ́ kí n tó lọ wọ ń wá bọ̀ fà èmi kú rẹ rè èmi àjẹ. ẹ bẹ́ẹ̀ bá tiẹ̀ jẹ́ ẹ kú ọ̀nù àgbàlá. wo bẹ́ẹ̀ ṣe rí ẹ̀yin méjèèjì ibo lẹ ti ń bọ̀ look at you o ń bọ̀ ní school o wọ sneakers ìwọ náà o bó ṣe rò oṣù kò tó sókè rọ́lẹ̀ wá sẹ́lẹ̀ jọ sorry for yourself and kí n rí yín báyìí lọ́la ẹ̀yin méjèèjì and ìwọ you cannot even tuck in your shirt look at him get out of here and kẹ́ jẹ́ kí n rí yín báyìí lọ́la ẹ máa rí nǹkan tí máa ṣe fún yín nonsense ìwọ náà ṣé nǹkan tí mo ṣàlàyé fún ẹ ti yé by the way kí ló dé tí wọn náà pẹ́ dé class láàárọ̀ ìwọ tá a rí bíi brilliant student part of speech ṣó ti yé ẹ ń sìn ṣó ti understand. ìsàkú pẹ̀lú. yes sir. máa lọ sí ẹ̀ máa rẹ̀ níta. kí ni plan yín ní Monday. Monday ni exam àwọn class mi. Yes sir. nǹkan tó ṣẹlẹ̀ ni pé arísàkùlà gbàgbà láti ẹ̀la ẹ̀ wọ́n dẹ̀ ní sẹ́mínà máa wáyé ní on the 8th ìyẹn Monday that Monday yẹn wá ní wọ́n compulsory Yorùbá teacher àwa ní dẹ́nìkan tó máa support Yorùbá teacher mo ti believe pé ilẹ̀ máa lọ. bọ̀ ṣe mọ̀ àwọn class mi ni class yẹn kò sẹ́ni tó máa represent mi. tuntun ni Ọlọ́run ṣe Mr. JOSMART Mr. Gbadebo you are welcome nǹkan tẹ́ bá tí à ń sọ lọ́wọ́ sí ni pé sákùlà kan wá láti ẹ̀la ẹ̀ wọ́n dẹ̀ point ẹ̀yìn tẹ́jọ́ Yorùbá teacher wọn ní ìgbọ́dọ̀ wà ń bẹ̀ wọ́n á rò pé ẹ fortunate ṣe pé ẹ ti lọ fún seminary. bẹ́ẹ̀ bẹ̀tà ní ìdí ẹnìkan tó máa support yín. Yes sir. Excuse me mo fẹ́ àdẹ́ sí àwọn. ok ẹ bá mi fún Mrs. Tijani. All right sir. kí ló ṣe yín. no sir ń wúri Ọlọ́run ni ṣé Ọlọ́run ṣe lè mí yìn. ní problem báyìí o kí ló ṣe yín tẹ̀ ṣe wọ́n báyìí náà ó yẹ kẹ́ ẹ ti change now. Mr. JOSMART. Yes sir. mo nígbàgbọ́ yín pé láti lọ fún sẹ́mínà yẹn ó pè yín gan. ṣé o pé ẹ tí ì lọ rí. ìyẹn number 1 number 2 ni pé àwa wá ẹnìkan tá a máa fi support yín Mr. Gbadebo ṣé máa wà available lọ́jọ́ yẹn. bẹ́ẹ̀ni I'm available. ẹ ní exam kankan tí máa write fáwọn ọmọ yín. no àtọ̀ not at all. okay tó bá rí bẹ́ẹ̀ gbà yẹn ẹ bá mi lọ ẹ support àwọn ní Monday láti lọ fún sẹ́mínà yẹn gbogbo tẹ́ ń ṣe yìí bẹ́ẹ̀ ṣe ń lọ sókè tẹ́ ń lọ sílẹ̀ yìí kò pay me now
ẹ̀yin náà mọ̀ ọ̀rọ̀ school wa yìí ẹ mọ̀ pé school tó lórúkọ ni táwọn èèyàn ń fẹ́ bẹ́ẹ̀ tí a bá wá sọ pé representative fẹ́ wá kó wá jẹ́ pé irú yín tẹ̀ ń náà gà sókè tẹ̀ ń náà gà sílẹ̀ yìí la máa ní kó lọ represent wa. àwa náà la capable. Capable gan. Capable. ká kílẹ̀ pé. Capable gan. We are capable of everything you send of this school. Oh my God. Capable. Okay, capable wọn máa ń pè é má sọ báyìí mọ́ ẹ kẹ́ ẹ ti lè change díẹ̀ náà. Ìwọ lọ ta ló wá ní kí n wá dá school sílẹ̀ níbí báyìí. Ọ̀gá mi sà ẹ̀yin lẹ́yìn ọmọdé wa nù léwe bàbá mi àti Wọlé Ṣóyínká jọ kàwé ni ẹ̀bùn èlé mi gbà lára wọn. Ọlọ́ngbọ́. Ẹ̀bùn tẹ́ ẹ mú lọ́dọ̀ yìí Wọlé Ṣóyínká yìí ó lágbára díẹ̀ o. Ọlọ́run abẹ́dẹ́ bá yín sọ problem mi. Àmín. Ṣé wàá gbọ́ Mr. Gbadebo? Tí wọ́n bá ti bèrè any question lọ́wọ́ yín tó bá ti heavy ju ọpọlọ yín lọ. Just call me. Ẹ sáré pè mí máa bá yín sọ̀rọ̀ ẹ máa gbọ́. Tẹ́ bá disappoint mi máa padà bá yín jà o. Ṣé kí n fọkàn balẹ̀? Mr. Josmart. Yes sir. Mo mọ̀ para ti yín balẹ̀ tí wọ́n bá ti mọ̀. Mo dẹ̀ nígbà kó bí tẹ́ máa wà inú AC ni. Ṣùgbọ́n for the first time kẹ́lẹ́ bá wà ok ẹ̀yin lè má fọ̀nbù. Ṣẹ̀gbọ́n tó bá ti fẹ́ ṣe kankan mo nígbà pé ẹ̀yin lè ní kí ẹ̀ lọ́wọ́ tẹ́ máa fi fà. Ọwọ́ mi báyìí ni remote control ayé rẹ̀ wà. Ọwọ́ mi bò orí ẹ̀ bàjẹ́. Àwọn náà lọ wà. Ẹ stop ẹ jàre máa wá búra yín. Mr. JOSMART, eré aládùn. Mr. JOSMART, eré olóyin ni. Mr. JOSMART, eré aládùn. Lọ́gbà kan torí distribution ò lè wá orí ọmọ kan náà gan ó ti yàn ọmọ ẹran kan ìrànwọ́ ìdójú la yìí mú àwọn kìíní yìí mọ̀mọ́ yẹ bọ̀ lápò ó tó kò àwọn àgbàna ṣe wájú wọn àmọ́ rúfin kẹ́ẹ̀ àmọ́ fàtórí kẹ́ẹ̀ ẹ máa wò mí o. Níbi tẹ́yìn máa ń ná owó oṣù yìí sílẹ̀. Èmi á máa jẹ pẹ̀sílẹ̀ ní ọlọ́dún. Ẹ̀yin náà ti bá. Sálárì mọ̀mọ́ fi dógó lé ọlọ́dún mi. Ẹ̀lẹ́ ní lárí mà. Ẹ̀dẹ̀ ní lárí ni. Ẹ gbèsè nù ni. Ẹ̀dẹ̀ kọ́ ni kí ni lárí. Ẹ máa dúró yìí kí ni tì í mu. Ẹ yà fàṣẹ ní báwọn. Ọlọ́run ṣàánú. Orí ọmọ mi jẹ́dọ̀ fún ọmọ gbà sórí torí bá dúró ebi kẹ orí jẹ́ ọmọ tẹ́lẹ̀ bá dúró ebi kẹ orí jẹ́ ọmọ tẹ́lẹ̀ yìí torí bàbá dẹ́sẹ̀ mi náà báyìí ojú orí yóò ọ̀rọ̀ ko lójúri àti mẹ́rẹ̀ bàyà kò náà. Mukínisi. Màlúù máa ń wọlé lé lọ́kàn yìí. Màlúù ni wọlé lé yọ. Màlúù ni wọlé. Báwọn pẹ̀lú àjò kò yá. Sẹ́mínà yá. Dogun kò dogun. Bọ́lẹ̀ tẹ̀ bọ́lẹ̀ tẹ̀. Bọ́lẹ̀ dogun bọ́lẹ̀ dogun. Bọ́lẹ̀ tẹ̀ bọ́lẹ̀ tẹ̀. Orí ọ̀yá gbasi. Orí ọkùnrin ti burú. Èmi. Ẹ̀yin burúkú yìí mo rán yín níṣẹ́ kẹ́ ẹ lọ represent school wa ẹ lọ represent ẹ word ẹ wá débẹ̀ wọ́n ní pé ẹ rùn fún igbó for crowd loud ẹ rùn fún igbó sábùgbó níyìn ni. Sorry sir. Ẹ má bínú sir. Ṣẹ́rí ìyẹn gbàdé lè mú igbó náà bá ṣẹ́rí ìta ẹ̀rọ wa ká lè rí ṣe láti mú igbó lọ kí inspiration yẹn kó lè wá. Inspiration yes. Inspiration for crowd loud. Torí pé ẹ fẹ́ lọ represent wa ẹ wá sọ pé ẹ mú igbó lọ. Ìyẹn túmọ̀ sí pé tẹ̀ bá mú igbó ẹ lè ṣe anything. Tẹ́lí ó iye mo ti jáde. Ta ló ní kí n gbà wọn ilé ìgbà yìí. Ọba Fẹ́mi Awólọ́wọ̀ ìfẹ́ sí hospital mo jáde. Gbẹ́nu sọ́jọ́ ṣé o ní problem? O ti yọnu. Kí lè sọ pé kí n tẹ́ wá bínú sí? Sísílà bóyá pàtó lọ́ba yìí pèké fún àwa. Wàkẹ́ fún wa lọ́pọ̀ wá pé kọ́ bá ń dá àwọn òrè jáde. Irú nọ́ọ̀sẹ̀sì wo eléyìí náà? Ṣé ẹ mọ iye ọdún tí mo fi build school yìí ni? Ṣé wọ́n fẹ́ bàjẹ́ lẹ́ẹ̀kan? Jọ̀ọ́ kí ni mo tún ṣe náà? Ẹ jọ́ mo bá yín rò. Ẹ tẹ̀sí bàmí lórúkọ jẹ́. Ẹ jọ látò ní lọ mi fẹ́ rí inú school náà. Mo ti sack yìí ni.
I don't want to see you anymore. Oya go. Go. Ọ̀gá mi ọ̀nà fún ọ̀nà ọ̀rọ̀ mi. Go. Nonsense. Rubbish. No mistake o ṣe ta ló lè kí n ta àwọn guy. Mo ti dúró bíbá ẹ tipẹ́tipẹ́ kódà mo ti kan géètì mi rí ẹnìkankan sílẹ̀kùn fún mi. A wà ní lọ́lùdí kò jẹ́ kẹ́ rí anybody. Ẹ̀rọ sà ẹ̀mí Ọlọ́run rán mi sẹ́ni tó ní ilé ìwé mi sà. Èmi ni proprietor ọ̀bẹ. Olúwa lógo. Sà ẹ̀mí Ọlọ́run jẹ́ kó dín náà fún mi pé kí n jíṣẹ́ fún ẹni tó ní ilé ìwé yìí pé ó máa gba àwọn àlejò méjì kan. Bíire ni wọ́n mú bọ̀ ní bíbí ni. A ò fi hàn mí ní pàtó ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ ṣe ìtọ́rí àánú lẹ́nu òní sí ọ̀la fáwọn alábọ̀ara kí òògùn náà kò ní bùrọ̀ sá. Ṣé nǹkan tẹ́ ń tọ́ láti sọ ń sìn ni pé mo gbọ́dọ̀ ṣe ìtọ́rí àánú fún alábọ̀ara? Bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ kákùn mi bá alábọ̀ara tí mo lè fún ẹni tó bá jẹ́ bóyá àgbàlagbà ọkùnrin àbóbìnrin. Ọ̀fọ̀ ká fún ẹni tí ó jẹ́ ẹni tí ara rẹ̀ pé ṣùgbọ́n alábọ̀ara Ọlọ́run dẹ̀ mú nínú ìrìnàjò yìí. Má sọ bẹ́ẹ̀ ọ̀la yẹn mo fẹ́ lọ sí Port Harcourt. Ẹ gbìyànjú ẹ̀ sà àlàáfíà fún yín sà. Àlàáfíà fẹ́yìn náà. Mo dé ká ọ̀rọ̀ yẹn kúnjọ́ yẹn ní o. Mi rí gbọ̀gbọ́ yẹn bí èèyàn gidi. Ó rí bí ìrètí tí wọ́n fáwọn yẹn nọ́mbà bá jẹ wọ́n. Tí inú àwọn ọ̀gá yẹn ti átàtì ẹ̀fí lè dùn sí mi. Tí mo lè ní wá complain lórí school yìí tí mo ní wá sọ̀rọ̀ lórí ẹ̀. Best man kékeré prayer and fasting no tí mo lè ṣe nìyẹn o. Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART eré aládùn Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART eré aládùn ni. Ó wà lọ́fà òfà ó tún wá wà ní fọnáfọnṣu òfòná tán o síbẹ̀ ó mú ṣùdélé Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART eré aládùn Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART eré aládùn Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART eré aládùn Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART eré aládùn ni. Nígbà ní kí bá wọn lágbà kékeré ló ti ń bá wọn lọ sinimá olóyin rẹ̀ o Mr. JOSMART làkọlé rẹ̀ ń jẹ́ ó wà lọ́ọ́yà òòyà ó wà lọ́fà òfà ó tún wá wà ní fọnáfọnṣu òfòná tán o síbẹ̀ ó mú ṣùdélé Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART eré aládùn Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART eré aládùn Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART eré aládùn Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART eré aládùn ni. Ẹni àwí fún ọbàjọ́ gbọ́ ẹni à sọ̀rọ̀ fún ọbàjọ́ gbà ó àwí ìfẹ́ àfọ̀gbà ṣe bóun ló ń ṣekú pa àwọn Mr. JOSMART eré olóyin ni
Mr. JOSMART eré aládùn Mr. JOSMART eré olóyin ni Mr. JOSMART eré aládùn ni.